ó wà ní pé kọ́sítọ́mà náà lọ fẹ́ wọlé bó ṣe ṣe nu wà ní. bí mo ṣe gbọ́ pọnpọn náà ni mo sáré ń jábọ̀. ọgbọ́n pọnpọn ń jábọ̀ tó ọjà wèrè ń dán lọ́n já. nǹkan kan tí mo lè fi ẹ̀pẹ́ ni pé àti tó bá lè gba express tó bá ti gbà fún mi ṣé láti jọ ń wọlé tàjọ́ ń wọlé tàjọ́ ń gbé ti ṣe ń gbé mi tó máa ń kálẹ̀. ẹ jẹ́ ẹ fún mi ní ọrùn. kí yorùbá yẹn máa sọ wípé kí ni fóònù nọ́mbà òun fẹ́ ni. ọjọ́ la pé. ọjọ́ la pé wọ́n. ó ní ẹlẹ́yìn wọn. everybody wá jayé náà ni ṣebí onú gbọ́kùnrin sẹ́gbẹ̀ẹ́. kò sí èyí tí mo ní dàwọ̀ ìdálára tí kò rẹ̀ rí bí ìtọ́ máa dáhùn. ṣé ẹ gbọ́ pé mo ń pè yín látàárọ̀ bámà ẹ̀ dáhùn. má lẹ́ ń pè é àwọn obìnrin ládẹ́ ń ṣiṣẹ́ ń dìgbà. ṣé ìwọ kọ́ máa ń jàṣẹ́ gbà. èmi kọ́. ẹsẹ̀ rí ọ̀dà o. ìrójú ti ẹ rí o. àwọn ṣe é gbà sí ìbàdí. owó tèmi ọ̀gbọ́dọ̀ dé ní bó ti wọ ṣe ààrẹ o. ilé èèyàn má ṣe wúkọ̀p má gbowó mi lọ. àṣẹ gan ni. ọ̀gá mi má ẹ̀ anything so ti yé yín mo tó ń gba pos wà lọ́dọ̀ wa bí. ojú ọlábí àti bọ́lá ti tó wọ́n fi ta àwọn ṣọlá yìí. kì í ṣe pé àwọn méjèèjì kì í ṣe pé owó kankan ló pa wọ́n pọ̀. owó wo ẹlòmíì lè pààyàn nítorí ọkùnrin tí ò ní béèrè owó. orí ò gbé o ìkà náà sì gbé tó lẹ́sàn-án o. sọ̀rọ̀ rí pé mò ń hànú sí ẹni. ẹ̀tẹ́ bá wá hànú èmi mọ́ra bèbí fún yín gbà kéèké. nínú ẹgbẹ́ owó oṣù lórí àwọn òṣìṣẹ́. wọ́n yọ owó orí. ìní èèmọ̀ ìgbádùn gbogbo owó òun èèmọ̀ fi ṣèfàájì. kí tó bá tilẹ̀ mú Ẹniọlá Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ fọ́lọ́ ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n fọ́lọ́ ara wọn kàn sọ pé àẹwò ní Bobrisky. wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. fáìpà èmi ni kò sọ. fọ́pọ̀ tèmi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. ọwọ́ ni òjò máa fi gbọ̀ngàn fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ̀wọ́n gbọ́ over 1.5 2.2 gbogbo first year first red card. máa ń kárí kò ṣe dáadáa ibi tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹ̀ tí ó lọ ń gba instrumental. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag inú ọkàn kan náà ìyẹn lè ní àtọ́ bá jí wọ́n máa mú ẹ wáì kí ló ní kọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọ̀bá tètè wà kórè àdírẹ́sẹ̀ àti ṣe eré ń tàn ọ̀run tètè kọjá. Osogundogoji o síbẹ̀ ṣọ́ọ̀bù. Osogundogoji o síbẹ̀ ṣọ́ọ̀bù. Ayò ọlọ́pọ́n ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayò ọlọ́pọ́n. Ọ̀rọ̀ mi jẹ́ bí òwe ó jẹ́ bí òwe. Ó dàbí wípé bẹ́ẹ̀ni méjì bá ń dùfẹ́ èèyàn kan ló máa gbáfẹ́. Ẹni máa kú pàdé ẹni máa pa ẹni máa pa pàdé ẹni máa kú ni. Ọ̀rọ̀ ìgbẹ́nu tán ọ̀rọ̀ ìgbẹ́nu tán oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ oríṣiríṣi ìwà ló bẹ̀rù ayé. Ó gbẹ́nu tán Osogundogoji o síbẹ̀ ṣọ́ọ̀bù. Osogundogoji o síbẹ̀ ṣọ́ọ̀bù. Ayò ọlọ́pọ́n ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayò ọlọ́pọ́n. Síbẹ̀ sì ló gbáyé kan ló pẹ̀lú kan ló gbáyé kan. Torí ẹni tó gbọ́n la ṣe dẹ́ni tó gọ̀ o. Torí ẹni tó gọ̀ la ṣe dẹ́ni tó gbọ́n. Ọgbọ́n gbọ́n ni síbẹ̀ ṣọ́ọ̀bù. $100.
ó ṣe déédéé 150 something thousand naira ni. Ìfí mi ní gbogbo àwọn máṣíìnì wọn n sì jẹ gbèsè rẹ̀ ni kí n fi ohun tí mo ní kí n fi wá nǹkan tí n ní n bá gbé tiwájú ìta mo gbé tẹ̀yìn náà ta yóò súnmọ́ owó bá ta nǹkan tí ọba kà nítorí wá nǹkan mi ti ń ta àwọn kú yé bó ti mo kó sábẹ́ kí ni ibi àwọn ní ọjọ́ ti ta àbí kí n tiẹ̀ sọ fún ìyàwó mi náà kó bá mi wá bí èlò kan ọpọlọ ọmọ lè ta fún un tó yóò béèrè pé báwo ó jẹ́ ń kọjá èmi jàre yóò máa ṣe bí odi ní ìsinyìí máa béèrè kí ni mo fẹ́ fowó ṣe mo sì fẹ́ jọ́ lójú ni alátiṣe mi mọ̀. ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù ó sogún dógójì o. Báńkò àkótí pé ọkọ̀ kan. Ṣùgbọ́n máa ń gbà láti. Ó ti wọlé àǹtí ẹni tí ṣe 250k. Olúwa ṣeun. Ẹni ó ṣe gan-an, God bless you. Kò ní tán bẹ́ẹ̀ o. Àmín. Ọmú ìyá ò ní kan o. Àmín o. Sísá mi fi gbogbo yẹn lẹ̀ kí làwa fúnra wa fún. Àmín ẹ̀wẹ̀ fàdúrà lẹ̀ tí màá lè ṣe tá mo máa tún ṣe fún. Láǹtí mi. Ẹ ká àǹtí mi. Ẹni máa ó ti dé. Àǹtí mi. Mi mọ́. Bá a dúpọ̀ lọ́wọ́ ẹni o. Ó ti sọ 250 sínú àkáǹtì sí Táíwò. Ẹni tèmi nìkan ṣoṣo owó ò ní tán lọ́wọ́ yín lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní mòṣì o bẹ́ẹ̀ tí wàá wulẹ̀ kẹ́ pẹ́ láyé tó ẹ̀rẹ̀yàn ṣùgbà yín ẹ̀rẹ̀yàn ṣùgbà yín ẹ ṣé mo dúpẹ́. àdúrà àti lè tẹ fẹ́ gbà àti lè tẹ tún ní láti gbà gbogbo ẹ̀ lágbá inú mi ti ẹ̀dùn mo ṣe báyìí ẹ̀yin náà ò bẹ́ ṣe lùkẹ́ lù kínkín sísá mi ẹ̀wọ̀n mú láìpẹ́ ṣe wà yìí ẹ̀yin tó bá gbé ẹlòmíì lélẹ́yìn wọ́n á ti dára nù wọ́n máa ṣe bí kíní bọ̀tẹ̀ ẹ̀yin lélẹ̀ ẹ̀ tún dúró rẹ̀ ọlá yín náà ni ṣẹ́rin tó wà yìí àlejò lásán ni bó ṣe wá náà ló ṣe máa kẹ́rù ẹ̀ lágbára Ọlọ́run nǹkan kò ní ṣe yín fún wa ẹ̀yin báyìí ẹ̀yin lè máa tọ́ wájú báyìí àmín o ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù ó sogún dógójì o àsìkò ìmúra yóò bá wa láyọ̀ Bratayo torí ìyàwó yín ó jẹ́ kó yé wa wípé gbogbo aṣọ tá a bá rà àtọ̀dọ̀ yín ni ó ti wá pé ẹ láwọn kan tó yẹ pé ẹ bá fẹ́ ra aṣọ lọ́wọ́ wọn kódà òun ló lẹ́ẹ̀sì jù ni òun fi sọ pé ká sanwó sí ọ̀dọ̀ yín pé torí gbogbo àwọn èèyàn ti ń taṣọ láyé ilẹ̀ mọ̀ tán kódà ó kàkàkà débi pé ẹ mọ wáìkì àbàsìn gbági ó lẹ mọ àwọn èjìrẹ táyíkẹ èjìrẹ méjì obìnrin tí wọ́n ta àǹkárá nú gbági ó lẹ mọ yín náà níta bá tún wá lọ ní Èkó Ìdúmọ̀tà gbogbo yẹn oníkòsẹńtẹ ẹfẹ mọ tán oníyàtọ̀ sáwọn tí ń ta aṣọ gan oníkòsí gbogbo àwọn tí ń ṣe traveller agency nǹkan kan onígbogbo wọn lẹmọ ó lẹmọ títí ẹmọ kú global pé kò sẹńtẹ ẹfẹ mọ tán nílé ayé wọn ni wọn tó ń dún akọ náà àwọn èèyàn ńláńlá ni bó tẹ̀lé pé orí rédíò làá tí wọ́n gbọ́ wọn nígbà tí wọ́n níbẹ̀ ni aṣọ owó ti jáde inú mi wá dùn pé ó ti dà báwọn. Ṣé ẹ rí ẹni tó fẹ́ máa gẹ̀ẹ́tì aṣọ yìí èmi àti àjọ kó sí aṣọ yìí nígbà wọn gbé kọ́ọ̀lù mi tọ́lọ́ sì ti gbà fóònù náà níbẹ̀ wọlé dáná kó sí wàhálà káàdì bá aṣọ tó jọjú tó wù ú sí wọn jù kẹsì máa wo àtàjẹkù àti sẹ́nitọ̀ kò sàṣọ tí èyí rà o ó dà náà ti gan ní tí wọ́n ká sọ wá. ẹ rà bùbákà. ṣé sàrà. èyí tí mo sọ lọ́nà pẹ̀lú Sàràkí. Bóyá kí n sọ fún ọ̀rọ̀ Básanjọ́ tàbí kára Jonathan. Màtìrà Jonathan náà wà. Jonathan Màtìrà yìí fi sọ rere o. Ó wà. Kò sí wàhálà wọ́n ra Tinubu gan lè ta. Ìlà gbọ́dọ̀ lò. Ìlà gbọ́dọ̀ bí wọ́n. Àbíkọ́ sì ra ti Buhari. Aṣọ ti Buhari. Ṣé Buhari ọmọ Musa? Ọmọ Musa kọ́ ọmọ Fẹ̀ràún náà ni. Ẹ ti kọ̀rọ̀ mi lérè. Ètò ìṣeré mò ń sọ fún yín ni àní náà tí yóò ti lọ kó gbogbo wa nígbà tó bá kásọ dé gẹ̀ẹ́rù ọlọ́gbọ́n ó bẹ̀ yín gan. Mi wò pé màá ti ṣe pa amú Guinea. Ẹ rí i pé mo sọ lọ́rùn pẹ̀lú Sàràkí. Ẹ
ṣé kí olú lẹ fẹ́ lọ mú tẹ́lẹ̀? ẹ mọ̀ mẹ́ kí olú ayé ò wẹ́ kí olú mọ̀. Mo ń sọ fún yín náà ni. Ayé ò wẹ́ kí olú mọ̀. Ṣé ẹ mọ nǹkan tó máa ń wọ ẹ bàbá àwọn materials gidi, àwọn Àtìkù gidi, àwọn Jonathan gidi. Ní tí mo. Ọ̀tọ̀ yín tá a tún sọ wọ́n ti kó láì ibi tí wọ́n wà. Ẹ mọ̀ sọ pàtí di pàtí ìyá ní nǹkan tòní ní ń bọ̀ yẹn máa rọra ẹ̀ sọ lágbo. Torí pákéjì tá a bá fún un làwọn èèyàn náà ó rí. Yóò dà fún ìjà ẹ dákun ẹjọ ṣé wọ́n ti sẹ́ǹdì owó sí àti pé lùgàn lówó ọ̀hún. Ẹ wá ṣe ibi tí mò ń bọ̀rọ̀ lọ́nu sẹ́ni bẹ́ẹ̀ ṣe wò mí nìsín àwọn èèyàn tó ti sẹ́ǹdì owó aṣọ sí mi Kàbírá Àyọ̀ká ti sẹ́ǹdì tiẹ̀ ó ti tó 5. Ṣé wọ́n sẹ́ǹdì ẹ̀ tàbí wọ́n sanwó díẹ̀díẹ̀? Wọ́n ti sẹ́ ẹran kálukú tí wọ́n sà ti sẹ́ǹdì ẹ̀ ṣùgbọ́n gbọ́n tó wà lórí àkáǹtì mi nìsín 50,000 naira ti wà ń bẹ̀. Sanwó ohun ọ̀bì kan kò débì kankan. Kọ́lẹ̀ mi ní tó padà tó fi 150 kan. Gidi kó wá láti nọ́ọ̀tì. Ǹjẹ́ wọ́n sọ̀rọ̀ kókò ìyàwó tó gbọ́dọ̀ wà òkè dáadáa kó ló lọ bó bá fẹ́ fẹ́ yàwó. Bẹ́ẹ̀ni ẹni tó bá ti wà òkè òun ló lè ṣe nǹkan tó máa nọ́mà tó máa wà òkè lójú àwọn èèyàn. Ìkọ́sùwọ́ tó rẹ́dí tó lọ rẹ́dí ó máa di rẹ́dí méjì nìyẹn ayé wọn wò bí ẹ̀rọ. So gbogbo kí nìyẹn kódà ibi tí mo fẹ́ ṣe dé tẹ́lẹ̀ wọ́n kàn sọ pé kí n má ṣe bẹ́ẹ̀ mo fẹ́ ra sọ kí n má ha fáwọn nǹkan. Èmi àti ẹ̀ náà ti sọ. Kódà tún lè padà ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo bí mo ṣe ń ṣe yìí ó tún lè padà ṣẹlẹ̀ kó yẹ pé màá dáwọ́ àwọn èèyàn padà. Kò sí nǹkan tó lọ́wọ́ mi. Ẹ ṣe káàsì kẹfẹ́ fún mi àbí transfer torí transfer mi máa ní ìdí láti lè change owó sí dọ́là. Ṣé báyìí nísìn transfer máa ṣe. Transfer mi máa ṣe kò sọ ẹgbẹ́ fún yín ní first bank account 36,136. ń bọ̀ ó yá 36,136. 36,136. Dayo. Kèé pé 36,136. Ó kù nọ́mbà méjì. First bank. Ẹ yóò gbé Táyọ̀ Ọláòṣèbí kan máa jẹ kó dò. Ọláòṣèbí kan ni ó parí ẹ̀. Sẹ́yìn náà nù. Èmi lẹ́yìn méjì ìjàsà tá a bá péré àparò ajá. Ó ti kọ́ sọ̀sẹ̀ sú o. Ṣẹ̀ṣẹ̀ sú. Ó ní. Tí gbọ́ kolokolo. Ẹ gbọ́ ẹ mọ̀ pé USSD lélẹ̀ kìí ṣe áàpù. Ṣé kò sì ní rìvásì? Rìvásì bíi ibo. Àwọn kan àtọ́kùn dábàá ti sanwó ní ìsìn ẹ̀ tó gọ̀ọ̀rọ̀ ẹ̀ tó tó dá padà. Láìláì. Ó ti ṣẹlẹ̀ rí o. Eléyìí ti lọ. Ẹnìkan san 90,000 mo forúkọ bò láṣìírí ni àwọn skit maker ní owó tó padà sákàǹtì ẹ̀. Irọ́ ni. Bílẹ̀ bá ti ẹ̀dá padà ọ̀rẹ́ mi. Èmi ò ti ẹ̀dá padà àádà padà bó bá ti lè padà ṣùgbọ́n kò ní padà ṣe ẹ̀dá kan láfikún. Ṣé rí aṣọ tẹ́ bàbá wa mú ẹjọ́ jásọ gidi ẹjọ́ ẹ mọ̀jọ́ ojú lómi aró ó náà mọ àwọn èèyàn wa elénu ni wọ́n. Ẹ̀sìn òde bẹ́ẹ̀ bá ló lénu àwa náà lénu ṣé ẹlẹ́ni tẹ̀ ń wo èmi mú ní pàtí yìí lè máa sọ èyí ní fún ló fún òun ní mú ẹ lásọ aṣọ tí ó bá pàtí mi jẹun ní ṣe láíláí aṣọ tó mú yẹ̀sì tó tọ́nà dárí tó pé táwọn èèyàn bá wọ́n sọ pé bolẹ̀ ti rà ẹ̀ tó ní tèmi náà wò náà nù. kán tó lè ríra lẹ́kọ̀ọ́ nìbàdàn wọ́n dé nọ́ọ̀tì. Torí tí mo wò náà nù pé a sì wá fẹ́ máa sọ pé ọkọ ìyàwó ní ìwà sọpọ́dọ̀ ọ̀hún ṣùgbọ́n pàtẹ́ ti ní wípé dáadáa ọ̀dọ̀ yín ló lẹ́ẹ̀sì àbí wọ́n ṣe mọ́ pé tájá tí wọ́n kan lè máa mú. ẹ̀sà ṣe ẹ̀rí bẹ́ẹ̀ sí sọ ẹ̀gbìn ìyàwó ẹ̀rí pé mo ti ń fòjò pòjò ní ìsìn tó lù sàṣà. Ẹ má bínú kó lè dáa náà ni. oúnjẹ tí wàá fẹ́ mọ lọ mi fún owó tẹ́ kó ní òtó nǹkan mo fẹ́ bá wọn fún. Mọ̀ pé wí. Bratayo ẹ wo nǹkan. Bratayo ó tún ní nǹkan kan tí mo fẹ́ béèrè. Lórí 50,000 sẹ́rí ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹ̀ tó lọlé aláàfáà táwọn wà ní tọrọ tó ń fẹ́ ẹni tó wá fi 500 naira lẹ̀ tó wá gbogbo àdúrà lé ayé tá yóò fi parí tó gbé lórí 500 sẹ́yìn mọ̀ pọ́rọ̀ owó nígbà tẹ́ gbé lórí 50,000 náà ti pọ̀ jù. Ta ní làánà ní aṣẹ́gẹ̀ta mọ̀ náà ní egbògi kò sí tí ń bẹ́ẹ̀ bí lórí owó tá a fẹ́ san nígbà tí ìpín fẹ́ bùn aláṣọ. 50,000 ní gbogbo ẹjọ́ ìwà tó bá ẹjọ́ tẹ́ bá fún mi 500,000 ẹjọ́ sí ìṣe gbogbo yá sọ pé kí n mórí wa kí n fọrùn lẹ́ẹ̀dẹ̀. Ẹ mọ̀ tí ó ṣàṣẹlẹ̀ tèmi sáfẹ́ sọ fún yín ni wípé ṣé aṣọ ṣé tepúrúlù wọn ni àbí fọ́ọ̀pá wọn ṣe àpá àwọn kan máa ń lo igi. Ẹ jẹ́ kan gbèdé. Ṣé ká tó lè sọ̀rọ̀. Ẹ jẹ́ kan gbá tá bá ti gbá sọ dé ntẹ bá fẹ́ fi wọn kẹwọn ẹ bá fọ páwọn kẹ fi ké. Ẹ wò ẹ mọ̀ bínú sẹ́yìn tó jẹ́ sọ bẹ́ẹ̀ alájà kan wà gbági wọ́n mi mú tí ìwé jẹ́ǹtì ni sẹ́yìn ẹsẹ̀ wà tí wọ́n bá wọ́n sọ fún yàn wàá mọ̀ tó wọ̀n lé ó mọ̀ jẹ́ pé tọ̀dọ̀ tí wọ́n wọ̀n dín ìsìn ní fẹ́ tí ó di pé ìwọ náà máa wọ ìwà pẹ́lẹ́ lónìí ilé yóò mú ẹgbẹ́ ó sọ pé ó tó ti pariwo ọ̀pá márùn láwọn fẹ́ ká máa àdé bí aṣọ sẹ́mọ̀ pé nọ́ọ̀tì lẹ́lẹ̀ ti fẹ́ lọ kó wá wọ́n máa àdé bẹ́ẹ̀ pé ọ̀pá mẹ́ta ọ̀pá mẹ́rin ló wà ń bẹ̀ ìyún ní ìfẹ́. Àǹtí aṣojú àwọn ọ̀rẹ́ tí wọ́n ń sanwó aṣọ ẹ̀jẹ̀ kan gbàsọ jù.
ó dáa ó tún kù béèrè tẹ́ẹ̀bà ní sọ pé béèrè tèmi pọ̀. ó pọ̀. lẹ́yìn sùúrù bí ó ti tẹnu bá mítìnì lèmi náà bá wọn ṣe mítìnì ni mo bá wọn ṣe. torí bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé wọ́n máa ń pè kíní kan ní frustration ẹ ti ń frustrate mi ẹ̀jẹ̀ mi ti fẹ́ mọ́ òun. ìbéèrè tí ó bí mi léèrè nínú àwọn tí wọ́n wá dáwọ́ fèmí náà ni wọ́n tún dúró yé mi nísìnyí pé ṣé léèsì ṣé ewé wo ló wà ń sálẹ̀ rẹ̀ ṣé ewé. ó wà ní pé kọ́sítọ́mà náà lọ fẹ́ wọlé bó ṣe ṣe nu wà ní. bí mo ṣe gbọ́ pọnpọn náà ni mo sáré ń jábọ̀. ọgbọ́n pọnpọn ń jábọ̀ tó ọjà wèrè ń dán lọ́n já. nǹkan kan tí mo lè fi ẹ̀pẹ́ ni pé àti tó bá lè gba express tó bá ti gbà fún mi pé láti jọ ń wọlé tàjọ́ ń wọlé tàjọ́ ń gbé ó ti ṣiṣẹ́ bí mi tó máa ń kálẹ̀. ẹ fún mi ní ọrùn. kí yorùbá yìí máa sọ wípé kí ni fóònù nọ́mbà tó ń fẹ́ mi. ọjọ́ lápẹ́. ọjọ́ lápẹ́ wọn. ó ní ẹlẹ́yìn wọn. everybody wá jayé náà ni ṣebí oní gbọ́kùnrin sẹ́gbẹ̀ẹ́. kò tí ẹ̀ fi tí mo ní dàwọ̀ ìdálára tí kò rẹ̀ rí bí ìtọ́ máa dáhùn. ṣé ìgbà pé mo ń pè yín látàárọ̀ bàmà ẹ̀ dáhùn. má lẹ́ ń pè é àwọn obìnrin ládẹ́ ń ṣiṣẹ́ ń bìbà. ṣé ìwọ kọ́ máa ń jàṣẹ́ gbà. èmi kọ́. ẹsẹ̀ rí ọ̀dà o. ìrójú ti ẹ rí o. àwọn ṣe ẹgbà mi sí ìgbà mi sí. owó tèmi ọ̀gbọ́dọ̀ dé ní bó ti wọ ṣe ààrẹ o. ilé èèyàn má ṣe wúkọ̀p má gbowó mi lọ. àṣẹ gan ni. ọ̀gá mi má ẹ̀yìn anything so ti yé yín mo tó ń gba pos wà lọ́dọ̀ wa bí. ojú ọlábí àti bọ́lá ti tó wọ́n fi gba àwọn oṣù báyìí. kì í ṣe pé àwọn méjèèjì kì í ṣe pé owó kankan ló pa wọ́n pọ̀. owó wo ẹlòmíì lè pààyàn nítorí ọkùnrin tí ò ní béèrè owó. orí ògbé o ìkà náà sì gbé yóò lẹ́sàn-án o. sọ rí pé mò ń hànú sí ẹni. ẹ̀tẹ́ bá wá hànú èmi mọ́ra bèbí fún yín gbà kéèké. inú ẹyọ owó oṣù lórí àwọn òṣìṣẹ́. wọ́n yọ owó oṣù. ìní èèmọ̀ gbádùn gbogbo owó òun èèmọ̀ fi ṣèfàájì. kí tó bá tilẹ̀ mú Ẹniọlá Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ fọ́lọ́ ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n fọ́lọ́ ara wọn kàn sọ pé àìwò ní Bobrisky. wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. fáìtà ẹni mi tó sọ. fọ́pọ̀ tó mi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. ọwọ́ wá ní òtó máa fi gọ̀mọ̀ fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ̀ máa ń gbọ́ over 1.5 2.2 gbogbo first year card. máa ń kárí kò ṣe dáadáa bí tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹ̀ tí ó lọ ń gba instrumental. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag inú ọkàn kan náà ìyẹn lè ní àtọ́ bá jí wọ́n máa mú ẹ wáì kí ló ní tọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọba tètè wà kó rìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ọ̀run ṣèṣe kọjá. Ọlọ́run ló mọ iye tá a nà sí machine yìí báyìí. kí ló ṣe. ẹ wo kì í ṣe pé nǹkan kan ṣe o ń tán lo náà o ẹ máa mọ́mọ́ jọ wọ́wọ́ ya rẹ lẹ o. ẹ kí ló wá dé tẹ fẹ́ tà. mo kàn fẹ́ tà ni mo fẹ́ tà ni ìyàn yín ha ọha táwọn àlejò bá dé tí mo bá fẹ́ wọ̀n wọ́n mo rí bi nẹ̀yẹ́ máa fẹ́ kólé àtìlẹ́ kó ń bẹ̀ máa fẹ́ gbé sí star kan síbẹ̀ àti mo fẹ́ máa tí máa sùn ń bẹ̀ káyọ̀wọ̀n ilé yóò kàn máa ṣe nǹkan kan. ẹbí yàn yín ló ti wá tẹ àìkè ó ti máa dára. àwa mọ ohun táwa bá fẹ́ ra. gbáyé pé bọ́lá mo fẹ́ ta nǹkan fún ìbọn máa ń pa ẹ̀. àmọ́. kò sí ní tó ṣe kò sí ní tó ṣe kódà gan mo ṣe sáfìsì gbogbo ẹni bàbá gbọ́ pé ẹ̀yọ̀ máṣíìnì mi ní ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ní tó ṣe. ẹ̀dá kun gbogbo tó wà ń yẹ̀wò yìí nísìnyí. kí ni wọ́n gan lè tó kùn ṣòkòtò ẹ̀bẹ̀ yàrá kùn kí ló wá nira èyí bó ṣe ṣe ni yàrá kùn kí á gíní tó nira ń bẹ̀. ẹ̀sẹ̀ aṣọ à ń pọ́n jẹ̀bẹ̀ lágísà ṣe ń tó ṣe. kí ni plọ́ọ̀gì eléyìí nǹkan. ó wà gbogbo ẹ̀ ń bẹ kódà gan kó rìsíìtì fún tìwétìwé. ṣẹlẹ̀ tó ń wù mí. kí ni kọ́fà bíbà yín kọ́. kí ni kọ́fà bò. ibi.
ǹjọ́ kó ti lọ bí télọ̀ ti pẹ́ nígbà kan ni wọ́n ń ṣe kọ́fà sábẹ́ kínní torí wọ́n lè máa kó àwọn aṣọ tó pieces tó bá já wọ́n ń kó sí ní ìsìn kò síbi tí wọ́n ṣe kọ́fà sí mọ́ ìgbàlódé láwa yìí. ẹ kò lè yé yín àdìsá tẹ̀lọ̀ èlò lọ́ba dé. eléyìí torí pé ń gbà mọ́ra nǹkan ṣe ń gbà náà ń tẹ̀lé 100 ń tẹ̀lé ní 100. àdìsá tẹ̀lọ̀ eléyìí 100. èlò lọ́wọ́ ń ta tuntun ẹ̀ lọ́gbẹ̀ẹ́ lọ́jà nísìnyí mo fọlọ́ búra mo fògùn búra wọn ò lè ta eléyìí less than 150,000. tó bá wọn á ta ní 150,000 àtìgbà tẹ́ ti ra machine yìí èlò lè ra ńgbà tẹ́ fi ra. tí mo ra ẹ̀dá kò sí ìgbà tí mo ra ní lọ́wọ́ fẹ́ ṣe ni ṣé ẹ̀dá kò tó bá fẹ́ ra lélẹ̀ ó tán lè rú lè tí ẹ̀mí ọ̀tọ̀ yìí tó eléyìí mọ́ ìmọ̀ sọ bẹ́ẹ̀ eré tẹ̀mí ẹ̀yìn ọmọ ya mọ́ tó ti mo fi kọ́ ṣẹ́ ni. ẹ wo èmi ò lè ra machine eléyìí 20,000 lọ. ṣé wẹrẹ àbí ó kó wá cash. èyí tẹ́ bá fẹ́. ṣé ọmọ tí mò ń sọ fún wọn. àkókò tẹ máa ronú bí ká ń pè mọ́ lọ́mọ lọ́sibítù yìí lọ́mọ lọ́sibítù ìyàwó mi ò sì sí lọ́sibítù ẹ wá síbi ká ń pè mọ́ ti lọ́rùn ńlẹ̀ tí mo fẹ́ lọ fowó gbọ́ mo fẹ́ ta nǹkan tí mo fẹ́ fi mo fẹ́ pààrọ̀ mo fẹ́ tàkẹ́ pé bí àwọn nǹkan kan ṣe mí àwọn èèyàn kan àwọn tí ń wọ̀n tọ́jà wọn kọ́sọ̀mà ni wọ́n ní àyè ha nígbà mi ẹlòmíì gbẹ̀tẹ̀ pẹ́ tí ó sanra tí mo fẹ́ wọn ìgbà ìyá rẹ̀ mọ́ kínní máa ha wọn máa fẹ́ kó ilé ìbọ́ta kí n san ilé ìmọ̀ báyìí kí n gbé 3 star ìgbà mi bẹ́tẹ̀ mi náà fẹ́ ní ẹ̀yẹ tí mo fẹ́ sùn ìkẹ́ pé nǹkan ṣe mí àánẹ́ 20,000 naira. èkè kọgbà jálẹ̀jálẹ̀ rẹ̀ pé ìtì ẹ̀ wá wọ́wọ́ mọ́ ìwọ́wọ́ mọ́ ń ta ní 40 kọ̀ọ̀tún lè náà 40. méjèèjì 40. iṣẹ́ kí ni ṣe. èyí tèmi fẹ́ rà ní. 40. méjèèjì 40. 40. ó dá gbogbo ẹ̀ 60 ká mọ̀ ò lè ṣàròyé kankan 60. so ilẹ̀ tọ́lọ́ ọ̀dà tẹ́ bá wá yọ 25 kúrò nínú ọ̀rọ̀ tó mo ti fọ́ èdè faramọ́ 25 ọ̀hún náà tẹ́lẹ̀ wọ́n lọ ń dábàá 25 ṣé tí mo ti gbà ní 60 kí n gbà pé ká má wo lójọ́ kí n mọ̀ pé tó òfu ẹni iṣẹ́ lómi kí n gbà bẹ́ẹ̀ kí n sì kájú kù dákun. ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ kí n san 45 ká ṣe lè ní 25 ká ṣe lè ní 20 kó jẹ́ 45. kọgbà kọgbà. ń wẹ́lẹ̀ mi. ọlọ́run ọba yín tà. IK. ọlọ́run ọba yín tà. IK. kí lẹ fẹ́. lórí mi ò mọ IK. síbẹ̀ ṣọ́ọ̀bù ọ̀sẹ̀kúndàgọ́jì yó síbẹ̀ ṣọ́ọ̀bù ayò ọlọ́pọ́n ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayò ọlọ́pọ́n. ọ̀rọ̀ mi jẹ́ bí òwe ó jẹ́ bí òwe. ó dàbí wípé bẹ́ẹ̀ni méjì bá ń dùfẹ́ èèyàn kan ló máa gbáfẹ́. ẹni máa kú pàdé ẹni máa pa ẹni máa pa pàdé ẹni máa kú ni. ọ̀rọ̀ ìgbẹ́nu tán ọ̀rọ̀ ìgbẹ́nu tán oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ oríṣiríṣi ìwà ló bẹ̀ wá yé. ṣe bí ìyàwó yín ṣe wà ń bí ní ìsìn torí mi ìfẹ́ náwó síbi kan tó bẹ. wọn kì í ṣe ìyàwó mi. ẹ kọ́ ìyàwó. àwọn kọ́ ní ìyàwó mi. èmi ni ìgbésẹ̀ wà olórí onílé gbogbooro gbogbo ìlú tàwa yìí kò sẹ́ni tó sọ pé wọn mọ̀ mí. ẹ jọ ẹ má bínú sà ṣé ìlú yìí ni wọ́n ń gbé ni àbí wọ́n kọ̀ ọ̀já wá láti dùn wá ra ilẹ̀ bíbá yìí. ayẹyẹ àgbàlagbà ni wọn máa ń sọ báyìí. àwọn ni wọn ni. àwọn ni dájú wọn ló ní so dájú wọn ló jogún ẹ fún kò ń ṣe bíbá yìí nìkan náà ní o. ṣé o rò pé ilẹ̀ bíbá yìí nìkan ni ilẹ̀ tí mo ní ní ìlú yìí tàwa yìí ó tún 15 acres. agbájá yìí tẹ̀sí ẹ̀kọ́ sí pẹ̀lú àkàrà wèrè yìí ẹ̀jọ̀ lọ́wọ́ tó lè ra tó wà lẹ̀ yìí náà. yèyé ò lẹ́yìn ẹ̀yìn yìí tẹ̀ wọ́jú jìnnìjìnnì. ẹ̀ lẹ̀. yèyé ẹ tẹ̀kẹ̀ yìí sí ẹ tẹ̀kẹ̀ yìí. èwo ni tẹ̀kẹ̀ yìí sí tó bá fẹ́ mọ àwọn èèyàn tó fẹ́ wá rajà àwọn kọ́sítọ́mà gidi wá fún mi náà. yèyé ẹ má bínú mọ̀ mọ̀. láàárọ̀ kùtùkùtù mọ́ndé tí wọ́n àwọn tó fẹ́ rajà tó pọ̀. kí ló ṣẹlẹ̀. ìṣeré yóò bá ya olórí burúkú lẹ́dà
nígbà tí ẹ kọ́ mú ìyàwó yín lọ́dọ̀ ọ̀run tèmi. ìyàwó mi kọ́ àwọn náà nílẹ̀ ni mo sọ fún yín. ṣé irú ẹni tó bá nílẹ̀ tí mo bá padà sanwó náà tó di kéèsì ṣé náà bá dé station ṣé kì í ṣe èmi gangan mo ní ẹjọ́ èmi kọ́ mo dáná. kí ni reason. ta ni bàbá kristi ṣé ẹni tí mo bá fa ẹjọ́ rẹ̀ ibo dọ́ọ̀ bá dọ̀rọ̀ kóòtù ṣé yóò dúró nu káńtà. yèyé lúwa ẹ lè win in case yèyé owó burúkú lẹ ń wò yìí. bẹ́ẹ̀ ni. wọ́n yé jẹ́ ẹni. bọ́lá òun ṣe dá wọn tí wọ́n ní. anyway kò sí ọ̀la bọ̀ bí wọ́n ti wá ń sọ̀rọ̀ náà yìí bá kọ́ sọ́ba sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò dáa. àwọn ẹ mọ̀ pé ká sọ pé owó ló ń gùn wọ́n tàbí ká sọ pé nǹkan kan wọn mọ owó nìyẹn o. wèrè ni màláìka tó ń pín owó náà. ẹ wo ọmọ ẹjọ́ sẹlẹ̀ èmi ó ṣe payment èmi ṣe payment fún ẹjẹ́ àríra ń rọlẹ̀. ṣé ẹ mọ iye tí mo pe price ilẹ̀ yẹn. èló lẹ pé. 3 million naira ni. ṣé bàbá tó kó sí àǹkárá bíi àwọn aláàjì lọrin yìí àwọn oní Kampala 5,000 ṣé wọ́n jẹ́ ń tó lè ra lẹ̀ lọ́wọ́ lójú ẹ̀ ni. ọ̀rọ̀ àwọn ọmọ tó lo fẹ́ǹsà tó rà lẹ̀ 3 million naira wo ẹjọ́ mi ò tiẹ̀ pọ̀jù torí mi ráyè ẹjọ́ tó bá dago mẹ́rin tí mi ò bá rí àwọn àti 3 million naira mi kó dún kí n máa gbọ́ tán lórí fóònù mi jọ́ torí Ọlọ́run má pinnu mọ́ mọ́ o. yèyé ẹ má fojú wo bẹ́ẹ̀. ọjọ́ ìṣúwọ́ ni àwọn bàbá tó kàn kó sí àǹkárá àtàwọn aṣọ 5,000 Kampala lọ́sọ̀dẹ̀ yẹn. èmi ò láìpẹ́ sẹ́ máa ń fojú. bọ́ọ̀ lọ ṣe sí ni bá ojú bá kí mo lọ tó ní máa ń gí náà. wọ́n ṣeré o kẹjọ bẹ́ẹ̀ ìṣòro ara yín. yèyé ẹ má ti lọ. ẹ wo bàbá ẹ má bínú ẹ má bínú. yèyé. bínú wọn ṣe fi yèyé lẹ̀ ẹ má bínú. ṣé bí yèyé lù àlẹ́ pè wọ́n. yèyé lù àní. yèyé lù àmì. ó sì sọ pé kò ló bátìrì. ẹ̀yin tún gbé tiyín dé nìyẹn. wọ́n ti wọ fàṣàjì ẹ̀ ni tí wọ́n bá wọ fàṣàjì ẹ̀ ní sín èmi ní sọ̀rọ̀ sí pé èmi wọ Kampala àmọ́ ṣe gbá kò sí wàhálà aago 4 àríra. ṣé aago 4 àbí. 3:30. 3:30. ṣé kí wàá bá yín lé ni. èyí ṣe é ṣàkàtì 3 million 4 million àbí 3 million. 3 million. all right sir. nítorí burúkú wọn wẹni tí wọn jọ ní kéèsì tí ní lẹ́nu ọ̀rọ̀ eléyìí mi ọba àrùjọ wájú dọdún. ó sọkún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù. àyíkẹ́ mi ọmọ dúdú lẹ́gbọ́n pupa làbúrò ọmọ bọ́ọ̀lì ògbóso tí ìyá mọ̀dẹ̀ lára pẹ̀lẹ́ ọkọ mi ndéndéndéndé jókòó èyí ti ṣe. ó ti já àwọn ọmọ yòó jìnnà sí mi pọ̀ bó tiẹ̀ sọlidé tí wọ́n mọ̀ wá ṣe. àǹtí mi ò ní kí wọ́n má máa wá chẹ́ẹ̀kì yín ẹ mọ̀ pé tí n bá travel báyìí àwọn náà ló máa ń bá mi mójútó lé torí ẹ̀ ni ẹ má bínú. tó ní orí wí. àǹtí mi báwo lára. ara balẹ̀. ṣé ń jẹun báyìí. mo ń jẹun. kí lẹ jẹ láàárọ̀ yìí. ẹ̀kọ́ odidi méjì mo jẹ. ṣẹ́kọ̀ wá jẹ́ gẹ́gẹ́ bí oúnjẹ ni ẹ jẹ́ kọ́ látàárọ̀ ṣé ẹ mọ táìmì ń sìn ṣá. mo jẹ́ tán ní ìṣẹ́kù fún èèyàn kankan. àǹtí mi ẹ má máa ṣe báyìí mọ́ náà ó yẹ kẹ́ ẹ máa jẹ oúnjẹ gidi òkèlè ló yẹ kẹ́ ẹ máa jẹ ṣe ṣáà láìkò òkèlè. kò sí tó burú bẹ́ẹ̀. ṣe láìkì sẹ̀mọ́. yìí nífẹ̀ẹ́ sí sẹ̀mọ́. àmàlà ń kọ́. àmàlà dúdú kó wá fẹ́lẹ́ kán bá ń tẹ̀ ẹ́. ó ti dà ṣé lùbọ́ wà ń lé ṣá. dìgbì ní bẹ́ńlé ohun tí ì jẹ́ tán láti jọ yìí wà lé. ok fún mi ní báàgì mi bẹ̀rẹ̀ kò sáré lọ sí ọjà tó wà nítòsí yẹn wàá lọ ra nǹkan ọbẹ̀ wá then inú ẹran ẹ láìkí intestine bá wàá ra àwọn nǹkan inú ẹran kó wá dáná fún mọ́mì ẹ̀ ṣùgbọ́n má pẹ́ o má pẹ́. ilé ọkọ mi o má pẹ́ o mọ wà wọn lọ́kadà o. ẹ láǹtí mi mo bá mọ́mì Abẹ́òkúta sọ̀rọ̀ wọ́n ti send owó wọ́n ti send owó then dáàdì náà ti send owó. ọmọ ìyá dùn wọn ò ní nàkàtọ́kọ́ tó mọ rí kan lágbára lọ́wọ́ Ọlọ́run wọn ò ní fàìsàn ló gbá àti gbogbo yín. so Táíwò ni mò ń dúró dè báyìí ó láwọn àbúrò yín náà ti send owó kan sóhun so that owó tó wà lọ́wọ́ ẹ̀ kóun náà mú tiẹ̀ wá ẹ rí pé owó ti ń pé lọ náà nìyẹn.
Olúwa ṣeun. Ọlọ́run bá pèsè fún yín. Àmín àmín. Ó sogún dógójì o síbẹ̀ sọ. tí èsì ọ̀dọ̀ àwọn gáìsì lẹ́yìn náà. kí ló dá àwọn àtijọ́ wọn pọ̀. ẹ ṣáà rọra. ó jẹ́ sọ fún olówó lè ní bàtà ní ògbólò sùkún adákùn ilé funfun bẹ̀ lówó wà. ẹ ṣáà rọra torí àwọn gáìsì ẹ̀ mọ ibi tán ti rí owó gbogbo ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tẹ́ ń kó káàkiri ẹ̀ mọ ibi tán ti rí o ẹ sọ ara yẹn mọ̀jẹ̀ kan kó yín mérò tó bá dẹ̀ kó yín mọ́ wọn ẹ lọ́nu o. assignment yẹn máa wá gbọ́ gbogbo tó ń wá ju iṣu kọ orí ó yẹ kó béèrè lọ́mọ pé kí ni wà lọ bẹ́ẹ̀. ọ̀dà náà ẹ já wọ. ẹ ò béèrè ọwọ́n àṣẹ pé ẹbí falẹ̀ rẹ́kùn ṣe falẹ̀ mi ìbò béèrè rẹ̀ lọ́wọ́ mi pé tó àwọn tí ń wá lọ kí ni tọ́dẹ̀ mi àti wọn pọ̀ ẹ wá wò kì í ṣe pé àwọn gáàsì lèmi ń wá lọ nìkítà lèmi ń wá lọ. obìnrin àárín wọn òun ló ya wèrè jù ẹ wo igbó ẹ bó ṣe wé ni bó bá ṣe ń pa náà kan nìkan tán kan yóò wọ́n ṣe kù pa wúwú èéfín wú. kílẹ̀ yìí ń ta tẹ̀ ibi mi tẹ́ wọ́n fi kíló tẹ̀ ṣọgbà ibi tẹ̀ ti ń tajà kílẹ̀ wá lọ bí wọ́n ti ń fa kí. àdúgbò làjọ wa ẹ̀rín káàkiri. no àti ẹ̀ mọ́ ni wọ́n bá ṣe ń ṣe ni àti ẹ̀ dúpẹ́ tí bàbá rí ṣe kọ́lá ló wọ́ọ̀sì jù àwọn wọn mọ gbọ́kadà kí ni bó ṣe ń lọ ra bọ́tù wọ̀tà náà ra mí nira tí sì bẹ̀tà. èmi ò lè rí bẹ́ẹ̀ mi kàwé standard six ń bẹ lára mi ọmọ ẹni ọkà standard six bí kíyàn jáde fásitì nísìnyí bí tí ò yẹ ọ̀nà gbogbo tó o bá rí sọ̀rọ̀ mi yé kọ́ máa gbénú ẹ̀ èmi ń bọ̀ wá jọ yín lójú ládùúgbò yìí sọ̀rọ̀ mi yé torí gbọ́n tẹ́ ń wádìí kí báwo ni mo ṣe ń rin ẹ̀ rí i pé lẹ́nu jẹ́ mẹ́ta mọ̀ fara pamọ́ ni yorùbá tí mo bá kí n déètì òní. àbàtẹ ṣe 6 kọ́ àbí 7 nígbà tó ṣù yọ bí gbẹnulera wọn tá a mọ̀ọ́sẹ̀ kan díẹ̀ tá a bá rò pọ̀ yọ ju bí oṣù kan tí ẹ bá rí yàtọ̀ lára mi ládùúgbò yìí owó táwọn yìí ò débi. mọ̀mọ́ lọ gba tí mo bá ti wá ra ọkọ ni ń wá pé kí wọ́n kọ́ síbẹ̀ àdìsá di tailor di one wọ́n wá kọ́ síbẹ̀ ń wá máa dàdúgbò láàmú orin tèmi gan ọ̀gbẹ́dẹ̀ rẹ̀ ní máa gbọ́ jìjì gbàgbà ibi gbà rẹ̀gbẹ́ ọ̀nà mi jìjì gbà rẹ̀gbẹ́ tèmi. mo ń wo báyẹn yín ṣe fẹ́ bàjẹ́ ni. tí ó ta pa o. níbi tó ń gbé yín lọ tẹ́ máa ti lọ jẹ̀wà tí ò jiná. wọ́n lára àwọn tí ó gbẹ̀ wá wà bá yín níbi tó máa fi yín. ọ̀pọ̀ ẹni ọ̀jẹ̀ wà àwọn mọ̀lẹ́bí ẹni ọ̀jẹ̀ bọ́dà kò ní í jiná tí wọ́n máa jẹ àwọn tí wọlé ń jẹ orí bó ṣe rí. ajẹ́dọ̀rùn ni. ọ̀jẹ̀ ṣé nítorí tó fi pè mí nù. àwọn ṣe máa wọlé lọ ẹ ṣeun gan. owó tí inú mo yá yín tó bá wù yín ẹ̀gbọ́n tó bá wù yín mọ́ ó kù sára yín. owó ti dàbí òkú nígbà ṣe ọ̀ka lára àwọn ẹgbẹ́ mi wọ́n bẹ ní bóríjà mi tí wọ́n ti ń rẹ̀ wọ́n rí tòmátì kì lírí ibu èmi ọ̀jẹ̀ wa orí láyà ẹni ọ̀jẹ̀ wa ẹ̀wà wọn tún jẹ̀ wá ẹ̀ kò ní jiná yọ wá yọ lẹ́nu. ó sogún dógójì o síbẹ̀ sọ́ọ̀bù ó sogún dógójì o síbẹ̀ sọ́ọ̀bù. kí ló ń ṣẹlẹ̀ tí gbogbo inú ṣọ́ọ̀bù ló wà? ọmọ bóyá gbálẹ̀ rẹ̀. ẹ gbálẹ̀ gbogbo àwọn mẹ́ṣìn tó wà nínú ṣọ́ọ̀bù rà. àwọn èyí rí wa ẹ̀dá ní ṣọ́ọ̀bù mú pé tó bá jẹ́ pé ti máṣíìnì ni mo páàkì ẹ̀ ni mo fẹ́ tán ṣọ́ọ̀bù ṣe mo fẹ́ rìn níwà ẹ̀ rí i pé ilẹ̀ mo fẹ́ kó clear mo fẹ́ tán ilẹ̀ ṣe mo fẹ́ ṣe gbogbo ẹ̀ kó ṣe rin gẹ́gẹ́ jù báyìí lọ. èmi náà ṣé ó yẹ kí n wà lójú àrìn kan náà ni mọ̀mọ́mọ́ ṣẹ́rí pop gan ń já. jọ́ tó bá já tó ṣé o fẹ́ kọ́ pàmì sí ni àbí kí ló fẹ́ ṣe sí báyìí. ibi tí o ti wá yé mi ò ṣàlàyé fún yín. tí n bá ti já nísìn. mo fẹ́ ṣe flọ́yẹ̀sì tẹ́gbẹ́tẹ́ bá ti wá nísìn ẹ ní mọ̀gbà tẹ́ ṣe rí ilẹ̀ tí atẹ́gùn máa fẹ́ sí yín lérí ẹ bàbá àti ajẹ́ tẹ́lọ̀ tá a bá ti ń kọ́ aṣe kínní kọ́ yẹ kí nǹkan máa fẹ́ sí wa látàrí ni mo ti wá wọ iléeṣẹ́ kan ní tẹ́gbẹ́ bí wọ́n ṣe ṣe é nìyí ẹ̀ẹ́dẹ́kun kí báwo lọ bọ́ ṣe ṣe dínà kí o ṣe kódà gan lẹ́lẹ̀ yìí nìṣẹ́ mo fẹ́ já lẹ́lẹ̀ tí mo bá já yín ṣe kínní oníná tẹ́gbẹ́tẹ́ bá ti débẹ̀ ṣáìsì ní ọ̀tánẹ́sì yín lè máa mọ̀ bí ó ṣe wọ̀nyí. ṣé mo rí pé gbogbo àṣírí ẹ̀ pátá ló ti tú sí mi lọ́wọ́ tí ò kẹyọ kan. ẹ̀ẹ́dẹ́kun ṣẹlẹ̀ owó gbogbo tí gbogbo máṣíìnì bíi mẹ́rin tó lọ tà fún èkè. ẹ̀ẹ́dẹ́kun ṣé èkè àbí wọ́n ń pè kọ́ ẹ̀. nà ó. èkè torí tó bá mi ṣe é jẹ́ ìdí. ẹ̀ẹ́dẹ́kun ṣé wọ́n á ní mọ̀ ta kí ní bóun. ọ̀ mọ ní máṣíìnì tó lọ tà fóun ni ó mú máṣíìnì méjì ó kọ́kọ́ tà fún. lẹ́yìn yẹn ó tún mẹ́rin ọ̀kan tún tà yẹn fún jẹ́ mẹ́ta. ó wá jẹ́ lélẹ́yìí tó gbé sílé kó wá gbé yẹn náà dé máṣíìnì bíi mẹ́rin tó tà. gbogbo máṣíìnì tó yẹ kó máa fi jẹun
Ohun gbogbo iṣẹ́ tó yẹ kó máa fi jẹ́ owó ń tà dànù lẹ́yọ kọ̀ọ̀kan. Ọwọ́ ni wọ́n fẹ́ ṣe jámá fún ọ ni. Ọmọ wa yá machine lọ́dọ̀ tèmi ni. Ṣé ni mo tà á fún mi? Machine mẹ́ta ló lè ta fún un. Èmi tà á fún un. Tó lè ṣe pé ògùn. Yóò ṣe tó ògùn yẹn náà. Ẹ̀jọ̀ dúró sórí ògùn egun oníke ni màá ń fẹ́ méjèèjì. Mi nínú tó nírin. Ẹ̀dá ṣe máa jẹ́ àwọn ará ilé oúnjẹ odò ni. Tí wọ́n lọ ta machine ṣe mọ jẹ́ mọ́tì. Ọjọ́ ọ̀rọ̀ ilé oúnjẹ odò. Ṣé mi dáhùn ọmọ òkè ògùn ni? Okay. Báyìí bá ṣe rẹ̀ òkè ògùn fúnra wa, orí ìtàlẹ́ òkè ògùn náà wà lẹ́ o. Okay. Má wọ́n rì, mo bẹ pọ̀ rẹ mọ́. Ẹ pọ̀rọ̀ ara yín mọ́. Ẹ̀dá fún kí lọ́ọ̀kan wèrè yín náà. Ọlọ́dọ̀ àìkè kí ló ń gbà tó ọlọ́dọ̀ àìkè ńkọ́. Ẹ̀dá fún kílẹ̀ tẹ́tí ṣòṣì tẹ́tí náwó ládùúgbò ṣé mo máa tọrọ lọ́dọ̀ yín ni. Yá kó ègbé ṣé mo máa tọrọ lọ́dọ̀ yín ni. Lẹ́yìn 5,000 wèrè kan sọ fún mi gbàtí ìyàwó mi bímọ. Ẹ̀dá fún ṣé àga lọ́ka ní abẹ́rẹ́ lọ́ka mo rò pé ìyá wèrè ṣé ẹ̀ mójútó gbèsè ayé mi ni. Abẹ́ fẹ́ ga jù bẹ́ẹ̀ lọ ni. Àbáyé fẹ́ ta. Ẹ̀rù ń bà mí o. Fún kí nìyẹn? Láti wà lórí àwọn tó yẹ kó gbaṣọ ó ti ń pè mí àti mi pè ọ̀rẹ́ mi náà pè ìyẹn bẹ́ẹ̀. Àwọn nǹkan tó yẹ ká ṣe ààrí ṣe, ọ́ọ̀lù tó yẹ ká gbà àti gbà, olórin tó yẹ ká fowó pé àti pé mo ń lùgàn àti rà ó ti sú mi. Orin tó dẹ̀ ń kọ fún mi ni pé má wọrí. Ìgbà wo ni má wọrí tó fẹ́ má wọrí báyìí? Ó ti sú mi. Babe, mo dẹ̀ ti fẹnu yaran sọ́bẹ̀ fáwọn èèyàn pé Táyé Currency ni mo fẹ́ pè. Ṣojú ní tì mí báyìí. Babe, jẹ́ kí n sọ kí n kàn fún ẹ. Mi ò kàn fẹ́ sọ fún ẹ rárá ni o. Just ìṣẹ́jú kékeré báyìí ló kù. O ní láti worry ara ẹ. Tí n bá bẹ̀rẹ̀ sí ní náwó ní ọjọ́ yẹn, wọ́n á rò pé mo ṣògùn owó ni. In fact, àwọn kan máa sọ pé Yahoo ni mi tàbí kan ní cocaine ni mò ń gbé. Àwọn kan tún máa pè mí ní 419. Because that very day, màá máa ná owó bí ẹlẹ́dà ni. Ibà Yusuf ló fẹ́ pè. Bàbá Honorable. Àpèsè wa. Àlùjọ̀nú olórin tó ń jẹun lágbèdè méjì àwòkọ àtológbùrò. Bàbá yẹn iye tó bá lóun nídìí kó kú lórí àwa máa fún. Babe, ṣó fẹ́ gbọ́? A tún raṣọ fún àwọn tí ò rówó aṣọ. Sorry, just give me 2-3 days to this time now. Ó pẹ́ ju owó yẹn má. Babe, wàá fọ́. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ná owó yẹn, ìwọ gọgọ fúnra lára ẹ̀ wàá fọ́. Ṣó fẹ́ gbọ́? Ìyàwó mi, mo lówó. Owó yẹn ó wà níbi tó wà kí n kàn débẹ̀ kí n kàn ṣí ká dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ná. Láàárín 2-3-4 days nísìn báyìí owó ti dé àti náwó lọ. Wo relax. Kí ló fẹ́ jẹ? Ṣé kí n gbé ẹ jáde? You can never be okay because you are not even okay. Ọ̀rọ̀ mi já bí òwe, ó já bí òwe. Ara mi ó sì máa gbọ̀n pípípí. Ọlọ́run máa ti ní kí n ti máa gbàgbé pásítọ̀ọ̀dù báyìí. Ẹni máa kú pàdé ẹni máa pa, ẹni máa pa pàdé ẹni máa kú ni. Ọ̀rọ̀ ìgbẹ́nu tán. Oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ. Oríṣiríṣi ìwà. Òótọ́ dé o. Mo ṣoríire ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Mo ṣoríire ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Kò ní dábẹ́ tó ní lówó ìní lówó kẹ̀ ìlówó tí ń jọta mi lójú. Ọjọ́ bẹ́ẹ̀. Àbí ojú mi ń ta bàbá ni. Now you are talking. I'm a team. Kò ní dábẹ́ tó ní lówó. Wọ́n rù wá láì ṣe Yahoo.
mo gbélé pa ewọ ó ṣe wọ ẹnìkan gbọ́ gbìdú ọ̀pẹ ọ̀tá ò ní yọ mi kí ló ṣe o àbí ń fọ́ ṣọ́ọ̀bù yìí kí n tán ọkùnrin àbí kí n gbé ń pẹ̀tẹ́ẹ̀sì ní abáwò má jẹ́ ń fọ́ ṣọ́ọ̀bù ìrònú tí mo fẹ́ lè ṣe gan ní kọ́kọ́ pọ̀ rẹ mi ní. ọ̀rẹ́ mi mo ti rẹ́rìn bá a ti fẹ́ górí bẹ́ẹ̀ náà lórí èrè là níyàn sí mọ̀kẹ́ bámbẹ̀ ní ṣàǹṣà kò ní dábẹ́ tó là ní lówó lọ́dọ̀ yìí gbogbo ẹni tó yọ̀ wá padà ra lẹ̀ wọn àtòwò àti gbogbo ilé tí wọ́n kọ́ ni èmi mo sọ bẹ́ẹ̀ àti lóòótọ́ ilẹ̀ tá àti ìkọ́lé sí ọ̀sà àgbáyé tí wọ́n ti kọ́lé sí àwọn ni wọ́n dára rẹ̀ tí mo bá ń bẹ̀ yìí tí n bá ṣe tá bá gbà á tán ntí tọ́wà ń bà yìí tí n tàfẹ̀ṣẹ̀ kọ́ ó yẹ kí n mú tú ẹ̀mú jáde kí n mú jáde báyìí nísìn ṣé pé kí n withdraw ẹ̀ nàbí kí n tún ṣe follow up ẹ̀ ó jẹ́ ṣe follow up ẹ̀ ni má ti jẹ́ ń gbà kí n ṣe follow up ẹ̀ kí n tún fi lé ní kí n tún gbére àbọ̀ ọmọ tí mo gbé tu ẹ̀mù yẹn lé nísìn tí ọmọ pé ńgbà tí ọbẹ̀ di ọ̀sẹ̀ bíi méjì mi ti máa lọ sí bíi 8 million. mo jẹ́ wọ̀nyẹ́ òṣùwàrà jágbélé ọmọ ya méjìlélẹ̀kùn ayé bí ọba sísúná yóò sí sóde ni owó ẹ̀ ti ra mọ́tò òṣùwàrà wọ́n fojú òsì wò mí wọ́n wọ́n pé àgùntàn tà ní mọ́yìn àsìkò dé tágbára ọ̀dẹ́ ìmọ̀sọ bẹ́ẹ̀ 2 million ó kéré jẹ́ ń gbélé ń ṣe follow up gbàdé ọbẹ̀ yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yóò di 80 ìbá tán gba 8 ni yóò tán di bíi 24 ìbá tán gba 24 síbẹ̀ trouble ayò ọlọ́pàá ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayọ̀ ọlọ́pàá. Kí lè fún ìpele tó ń sun ní ìsìn? Wọ́n di ìkú ọjọ́ mẹ́jọ ní sátidé tí ń bọ̀ lámọ̀ sí ìnáwó. Wọ́n àti ìtò gbásọdé. Ẹni kọ̀ọ̀kan ní ìsìn olójú sáìtọ̀ kálukú fẹ́ràn. Bí dẹ́ẹ̀dì lẹ́lò bí olóhùn wọ́n yóò kó lẹ́kẹ̀ẹ́ sí lọ́rùn ni. Kètí bọ̀ọ̀nù jẹ́. Dẹ́pọ̀ ọ̀hẹ́ ni kọ́ọ̀sì ní bàbá òun sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà jọ́ ti ń bọ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Mo sọ fún yín kí ló ní fariwo. Ẹ dákun wo bí yín o. Bàbá aláṣọ lọ́sọ̀dì ń sàǹfàrà. Ẹbẹ̀ ní kò ní pẹ́ tí wọ́n fi kásọ wálé ni. Kí ló dé táwọn arájà tá àrómira? Aṣọ wá aṣọ látọ̀ nílé ọdún yìí. Ẹni wọ́n kásọ wá ní ibi tó ti ń kásọ bọ̀. Ẹ lọ́wọ́ kọ́ wọ́n láti Kàdúná. Ẹni wọ́n kọ́ láti Sàǹfàrà. Ẹ láti kọ́ wọ́n ti kọ́ wọ́n tún lẹ́mọ̀ èèyàn kú tọ́nu. Bẹ́ẹ̀ sí mọ̀ èèyàn kú tọ́nu lọ tó mọ̀ kú global bàdàn. Àmọ́ kọ́kọ́ bí bẹ́ẹ̀ bìlọ́ǹgì sí. Ẹ wọ́n sọ fún wa ní ìsìn pé kò tí ì sasọ lẹ̀. Bí dáàdì mo fẹ́ràn wọn tí kásọ mi dé ilẹ̀ kẹ́tì wà lẹ́yìn wọn rí tó fẹ́ tó lẹ̀kẹ̀ mọ́. Ẹ wá sọ fún mi ní ìsìn pé kí ló ṣẹlẹ̀? Kí ni ó ṣẹlẹ̀? Ẹ jọ sórí jẹ́ sọ kíní kan fún. Nígbà tí o ti kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí 50,000 tí wàhálà àti bùkátà àtẹjọ́ tó ti wo owó yẹn lọ́rùn mo ti mọ̀ pé máa ní problem. Kò sí bẹ́ẹ̀ ṣe ní problem tó wọ́n olówó ń bẹ́ẹ̀ kèsè mi nìkan mo dá 50,000. Ṣé ìwọ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹni tó lọ kó aṣọ wá láti nọ́ọ̀tì? Ẹ dákun kí ló ṣẹlẹ̀ sí ẹni tó lọ kó aṣọ wá láti nọ́ọ̀tì? Kí ló ṣẹlẹ̀? Wọ́n kidnap ẹ̀. Wọ́n kidnap ẹ̀ tó lọ kó aṣọ wá láti nọ́ọ̀tì. Wọ́n ti kidnap ẹ̀ dẹ́dẹ́. Wọ́n ṣe sọ 5 million láàárọ̀ ẹni owó ransom. Ẹbí ẹ ti náà wọ́n lẹ̀ nígbà ètò ti sanwó ransom. Bí wọ́n ti kidnap wọn kọ́ mọ́ kó wọn lọ ṣùgbọ́n kọ́ mọ́ kà sọ lọ. Wọ́n kidnap àwọn èèyàn béèrè owó aṣọ sọmọ kí wọ́n kidnap wọn tasọ́tasọ́. Ẹ sẹ́ndì owó sí wọn padà kí wọ́n kó aṣọ wọn wá aṣọ tá a fẹ́ fi ṣe náwó. Kò sí wàhálà life àwọn èèyàn woman's life matters to me a lot. Tó bá ti di ọ̀tún lẹ́wà gbà sọ yín. Kí lẹ wí? Tó bá ti di ọ̀tún lẹ́wà gbà sọ yín. Ẹ ṣe bí n tẹ́ sọnù tẹ̀sí wá kágídí bọ́ níbi fáànù yìí bò sáwọn tí mo gbowó lọ́wọ́ wọn pé ẹ̀ ń bọ̀ wá kásọ
ṣé kí lè fẹ́ kí n sọ fún àwọn ní problem wà lẹ́yìn. Mo ní o. Ó dàbí petrol tí wọ́n ń dà sí nínú. Mo ní o, èmi gangan petrol. Ìdàbí lọ́lẹ̀ mi gangan petrol sórí ìsìn ni. Ẹni tó fẹ́ ṣe mistake. Ẹ̀yin gan lè ṣe mistake. Ibo ni o fẹ́ wá parí ara mi. Ẹ̀yin gan lè ṣe mistake fún ẹni ọ̀rẹ́. Kí ni tí ni ẹ̀yẹ máa ń dà? Kò sí kàtà kàtà yọ. Kí ni kàtà ìjọ láti sọ? Kí ni kàtà ìjọ láti sọ? Wọ́n bá ní wọ́n kidnap. Wọ́n láti tẹ́lẹ̀ máa gbá mi máa gbá yín máa gbá mẹ́fà. Kí ló ṣe yín? Kò sí yàtọ̀ ní wàtà àti àjájára. Ẹ ṣe. Lady stupid. Má gbójúlé mi o. Má gbójúlé mi o. Tani ni pé àǹtí Lọ́lá ni torí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìní sọ pé ọjọ́ rẹ̀ mi. Kí n mọ̀ pé wọ́n. Kí ló wí? Orí àwọn ọ̀rẹ́ wọn náà wà bẹ́ẹ̀. Owó tàǹtí Lọ́lá náà wà bẹ́ẹ̀. Ó ti wá dáa báyìí. Mo mú wá kó ogbó sẹ́ńjì ọwọ́ mi sí. Ti gbangba mi. Nígbà tẹ́ ẹ bá wá ní ìdí sẹ́ńjì lẹ́wàá wà tì. Tósìn. Hello Tósìn. Ẹ̀rọ àti Lọ́lá. Ibo ẹ wà? Mo wà ṣọ́ọ̀bù. Kí ló ṣẹlẹ̀? Ṣé ò sí nǹkan kan Tósìn? Ọ̀dà máa bọ̀. Mo ti ń bọ̀ ní ìsinísìn. Ẹ dúró dè mí o. Ìròyìn ti ṣẹlẹ̀. Ẹ ṣáà dúró dè mí. Kí ló lè ṣẹlẹ̀? Ìgbòho kọlù ìpayà báyìí mi ìfẹ́ jàre. Kí ni tó ṣẹlẹ̀ tí Tósìn fi lóhùn sáàmbọ̀ sáàmbọ̀? Tósìn bóò lọ jẹ. Ẹ wo wọn ló ṣẹlẹ̀. Irú wàhálà yìí. Ẹ̀rìn mi àti Bùrọ̀táyọ̀ tàbúrò yìí wọn náà fẹ́ ṣẹlẹ̀. Bùrọ̀táyọ̀ jọ yé mi pé o pápẹ́sẹ́ aṣọ tá a fẹ́ mú o fún titi ìyàwó àwọn o ká mọ̀ wọ̀rí àwọn ọmọ gbogbo ibi táwọn ti lè ká sọ ní. Ọ̀sọ̀ bẹ́ẹ̀. Ẹja dún gbági wọn ní rárá. Ẹja lọ́dọ̀ wáìkì àbàṣì wọn ní rárá pé gbogbo àwọn oyún làwọn mọ̀. Aṣọ tá a fẹ́ mú ju gbogbo gbági lọ. Kàdúrà làwọn ti fẹ́ lọ má sọ Kàbálà. Ará Kàbálà ṣe dẹ́ntì ń ta sọ. Wọ́n láwọn mọ èèyàn rí gbogbo bẹ̀. Láti jẹ́ ìtẹ́ tí wọ́n kó owó lọ bẹ̀. Aṣọ ò tí rẹ̀ bì. Mo wọ́n bá wọn tí wọ́n bá mi fà pé kò sí tí ń ṣe. Kó tó di pé ọjọ́ ayẹyẹ àbúrò yín ó dọjọ́ ayẹyẹ. Ọlọ́run ní jẹ́. Àyí tí òfin ní jẹ́rè. Tí Bùrọ̀táyọ̀ bá kówó lẹ̀. Tí o bá ti ní kówó lẹ̀ kan káṣọ wá ìkànnì méjèèjì. Ní sùúrù Tósìn. Ebi ọmọ kan mọ́wọ́ rẹ̀ ṣe wà ń bẹ̀ lówó tèmi náà wà ń bẹ̀. Gbogbo àwọn ọ̀rẹ́ mi ń gbági lálẹ́ sí lọ́yọ́ ní Ìdúmọ̀tà ní olówó ń bẹ̀. Ẹ ṣe wá rí tèmi ó rèé o. Sọ̀rọ̀ pé nígbà tó ti ní òfẹ́ ká sọ kó yùníìkì. Kọ́wọ́ ìjà aṣọ tí wọ́n ti tẹ́nì kankan ti mú rí. Ní ló fi lóun wọ́n dà ní Kaduna. Ṣé o sì mọ̀ pé ní Kaduna àmọ́ ọ̀pẹ Kaduna méjì náà. Ó dà mo ti gbọ́. Kàbálà ṣe di pé tún ta sọ́ńbẹ̀. Wọ́n mọ̀ dá aṣọ ṣe ń Kàbálà náà. Ní Kàbálà náà. Ó ti dá kò sí wàhálà. Ẹ wà rí wèrè. Jẹ́ wá ní sùúrù. Nígbà tá a bá rí ó pẹ́ ju ọ̀sẹ̀ méjì sí mẹ́ta sóde. Ọ̀sẹ̀ méjì. Ṣé bẹ́ẹ̀ ni mo ní onísùúrù? Ìfẹ́kọ́jọ́ ayẹyẹ àbúrò yín ó dọjọ́. Kò ní dọjọ́ yẹ̀yẹ̀ wọ́n ṣe báyìí bí ara. Ẹ mọ̀ mí o. A ní ògbé ara Tósìn. Tósìn tèmi ni ọmọ òwò. Wọ́n wo tèmi. Mo bèrè báyìí pé kí n wọ́n. Wọ́n wo tèmi. Tósìn ẹ̀kọ́ gbóná mò ń fẹ́ sùúrù. Sọ́mọ yóò ti fẹ́ bá mi lójú jẹ́. Síbẹ̀ trouble. This thing fọkọ mi believe kò lè crash báyìí mo ti wò pé gbogbo ọdún yìí ká máa fi ṣe cash out ni. Alaye àwọn ajé he pay me die when me notice I go pay me down red all this second day happen omo he pay me o. With my years of experience on this business owó yà mí lẹ́nu. ẹ mọ nǹkan guys na mi fọkọ pass. Gbà tó ń ti fi gbogbo wa tó ń ti fẹ́ fi trade mo ti ń rọjò kí n ti pẹ́ ìgbà yẹn kí n ti já pé these people wan scam us. mo bí tí wọ́n ti kọ́ ṣe fọkọ̀ bẹ́ẹ̀ wọ́n kọ́ hold owó everybody wọ́n jẹ́ kí everybody wọ́n jẹ́ kí ọ̀kọ̀ọ̀kan lè gbowó jáde ti yẹ next tó máa fi gbogbo wa trade by 0.0. ẹ ti ẹ̀ mọ́ tó fọ́ ni. chai mo ti wò pé the next morning tí n bá gbà ń sàn jíwa gan ẹni tá jẹ. No, wetin I wan tell this guy.
wetin I wan tell her. Níyì wo o mọ̀ kó ṣẹlẹ̀ báyìí gbẹ̀ngẹ̀ àìtàn sórí lórí ọ̀rọ̀ bèbí ẹ̀yẹn mọ́tò tí bí yẹn o ní láti tà náà. It's a good idea. Sórí irú mọ́tò yẹn tó bá tà tó yọ owó ọmọ yẹn fún o ṣe máa ní change tó máa fi flex at least kì í ṣe mọ́tò yẹn nìkan ló ní náà. ẹ dákẹ́jọ́ kí ló ń ṣe yín gan ẹ dákẹ́ kí ló ń ṣe yín náà wetin dey sup I no understand you guys ṣé o nìkan lè fún wọn ni you know how much I lost. wo bíbá ìtòlú kí ló ń ṣe yín náà. Tolú wo bíbá gbogbo wa mọ̀ pé kí ni máa crash gámù là ń ta. ṣáàmù kò máa yá báyìí ṣáàmù kò máa yá báyìí. Tolú you don't get it. Nta fẹ́ fi sùn èso ọ̀fẹ́ gbà báyìí o. You don't get right. Kọ̀rọ̀ ayé ó yá ju kọ̀rọ̀ ń lọ níyì ṣùgbọ́n mi. Ẹ ó dàn ẹ̀gbọ́n ń pè mí o. Kí ni ká ṣe? Náà ẹ sọ mọ́. Ẹ ló níyì. Bàbá o, àríṣe kọ́lá, bàbá ó pọ̀. Àríṣe kọ́lá, too much money, 100. too much fun. Wo ka ìkíní tí ẹ kọ́ mi, mo ń sùn bẹ́ẹ̀ tí ní kí n máa sùn, ṣùgbọ́n kò kúrò lójú kan náà. Ẹ mọ̀kàrí 1 àti 0 tó pọ̀. Máa ń wò pé ṣé kò sí wàhálà. No bàbá, ẹni sùúrù. Ẹ sọ̀rọ̀. Bàbá, nẹ́tíwọ̀kì ọ̀dọ́ wọn ni. Ṣé ẹ ti sún sókè? Ó náà ni mò ń sùn yìí. Ṣé ò ń gbọ́ mi báyìí? No, ẹ tún sún sókè. Ó ní mò ń sùn yìí kò lọ. Ẹ tún sókè, nẹ́tíwọ̀kì ọ̀dọ́ wọn ni ṣe gbọ́. Nẹ́tíwọ̀kì. All right. Ó àṣírí ìjà rẹ̀. Bóyá nẹ́tíwọ̀kì. Èmi níyì. Níyì mọ̀ ìjà mi dànù. Guy, kí ló dé tá a parọ́ fún bàbá yìí? Why tá a parọ́ fún wọn? Kí ló dé tá a sọ fún bàbá yìí pé kí ní ti crash? Ó máa dá fún ẹ bó ṣe sọ̀rọ̀. Ká ní bọ̀bọ̀. Kí ló ń ṣe é náà? Ìkànnì ẹ. Ok, o fẹ́ kí bàbá tó jẹ́ pé kò ṣe rí. Wọ́n tó ní ló kó sí kíní. Bàbá break ẹ̀ fún sí pé ó ti crash. Ẹ fẹ́ kí bàbá kó lọ bẹ́ sínú omi àbí. Ní o lè fẹ́ pa bàbá yẹn ni. Guy, wait, wetin dey do yourself? So you want me that baba me go commit suicide, you bad person? You know, hold on. Àlàyé jọjọ máa ń fún ọ láàdváìsì wèrè jọ. Ọ̀gbọ́dọ̀ jẹ́ ń dín mò ń rò. Ṣé èèyàn tún pa fóònù á tún kún fóònù tàbí? Mo ṣe ń kan omi lórí láti pé mo wà ní ooru. Tó bá bẹ́ sí kọ̀ǹgà ṣé èmi tẹ́ ní kémi ta mọ́tò tèmi ń sìn. Ọ̀gbẹ́ni ní ìbá sọ̀rọ̀ pé ṣadé. Mi ò rò wọ́n sọ pé ìlànà pé ṣadé. Ọ̀rọ̀ ayé ó wọ̀ jẹ́ àṣìṣe. Bàbá yín ló tún sọ, bàbá yín ló tún pè padà yìí. Ẹ wọ́n ti tó ẹgbẹ́ fún mi jáde, this phone don't disturb me like man, pick this phone abeg. Me, I'm not picking this call again. Àlàyé ẹja máa sọ̀rọ̀. Ọ̀fà mi wá. Ọmọ yóò gbé fóònù o. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, bàbá yìí máa wò pé bóyá scam ni o. Àlàyé kí n ti wá ṣáà máa gbowó lọ́gbà tó sọ́kún sákàǹtẹ̀. Ó sọkún dógójì o, síbẹ̀ ṣọ́ọ̀bù. Today's date wíìkì náà ti àsìkò cash out ni. Ayọ̀ ọlọ́pàá ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayọ̀ ọlọ́pàá. Ọ̀rọ̀ mi jẹ́ bí òwe. Ìṣẹ́rù lọ́mọ wà ń sàlẹ̀ rẹ̀ àbí ṣé pé mo ti tẹ dìlíìtì. Ṣùgbọ́n hello Nikita. Àdìsá. Ọ̀rọ̀ àdìsá tẹ̀lọ́kọ́ mo wọnú application nísìnyí mo login ìṣẹ́rù mo bá ń bi owó. Ẹ sún sókè díẹ̀ Ẹ̀rọ sún sókè ṣé ìjẹ̀dẹ̀ ń sun ni ẹ̀ ṣé mo ti ń sun ni kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ tiẹ̀ náà. A ti sún o. Ṣé mi náà ń gbọ́ àánú àtọ́lá ni? Everybody ti sún. Ṣọ́ra everybody mi náà wá wà ní. Ṣọ́ra everybody mi náà wà ní. Hello?
láti wá dé yé ìjẹ́ ti kú báyìí ìjẹ́ ti kú báyìí ayé rẹ̀ sí mi ooo gbogbo dọ́là rẹ̀ yìí tí mo tún wò lálẹ́ rẹ̀ tí ìrìn tí ìrìn àṣẹ ń sunkún lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ mi jáde òwe. mo lálàá kan ni ó dẹ̀ bà mí lẹ́rù gan-an. o lálàá kan. bẹ́ẹ̀ ni. ó dẹ̀ bà yín lẹ́rù. bẹ́ẹ̀ ni. báwo ló ṣe là. mo lálàá pé mọ́mì kú. mọ́mì wo. mọ́mì aláṣọ. ò jẹ́ gbẹ́yìn ẹ dákẹ́. irú ọ̀rọ̀ kátàkátà òṣìwò nìyẹn. ó jẹ́ má jẹ́ kétí méjì bá ẹ bọ̀. wo tó bá ní ṣẹṣẹ kúrò ẹ kúrò jàre kó lọ sí kíjì kó lọ wá nǹkan ṣe. irú àlá òṣìwò nìyẹn. Can you imagine? Irú àlákàlà àwọn òbí orí mi ẹlẹ́dàá mi. Wọ́n sọ gbogbo. ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù. ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù. àríṣe àdéhùn kí ló mọ̀ ká lọ náwó bísí. àríṣe dákun láàárọ̀ yìí kó tó di pé o bóde padà wọnú lé lọ́sàn-án kí ni nǹkan tá a jọ sọ. mọ́rí bó ṣe jí mi sọ pé èyí máa ń fa àìsàn rí fún mi. kì í ṣe ẹ́díkì nìkan kúrọ́mà mẹ́mórì káàdì máa yọ dànù wọ́n tún wá gbé nǹkan rẹ̀ báyìí oore ńlá ní ẹgbẹ́ kí n náwó gbà báyìí ló jí mi. ó sì ń rí gbà ẹlẹ́dàá mi ò ní jí orí gbà pẹ̀lú nǹkan tó fẹ́ sí ọkàn rẹ̀ balẹ̀ ò lè mọ̀ sùn ọjẹ mi gbèsè inú rẹ̀ sì ń dùn ó sì fẹ́ sùn. àní kó tó jáde lé láàárọ̀ àríṣe kó tó padà wọlé wá sùn lọ́sàn-án kí ni nǹkan tá a jọ sọ. mọ̀rí ṣe bí ọ̀rọ̀ owó àti ọjà ń lọ bá mi sọ orí ìrìn náà ni mo wà nínú oòrùn mọ̀lẹ́kà tó sì wà ní ìsájì oòrùn ńṣe ló yí amplifier yẹn sí high ó wá ń san agbárí tiẹ̀. agbárí kọ́ túbù ọmọgbẹ́ máa ṣó. ilé túbù tó fa ìjẹ̀wọ́nú bí ọpọlọ rẹ̀ àti intestine ni wọ́n ń sàn. ńgbà máa dé máa bu omi sí orí wọ́n wá request fún sleeping ni mo ṣe ní kí n sùn máa ní sùúrù bí mo ṣe lọ ńgbà mo rí wọn wọ́n wá ní wọ́n ń gbé ọjà bọ̀ ọjà tí wọ́n ń gbé bọ̀ inú sípè lórí omi ni bí ẹ ṣe wá gbé e bọ̀ wọ́n wá ń bọ̀ pẹ̀lú ọjà ní o àti àwọn kíláǹtì tí a sanwó fún. ẹ sanwó ọjà fún. àwọn kọ́sítọ́ọ̀mù wa cross wọ́n wá já gbogbo wọn bọ́lẹ̀ àti ẹrù àti èèyàn. ní títì. ní orí omi. wèrè ti ń ṣe mọ́ yìí orí mọ́ yìí ti burú dànù wàlá tí n bá tiẹ̀ wá ka ìwé ṣé nǹkan gbọ́n orí mi ni. kọ́sítọ́ọ̀mù lórí omi. omi kọ́sítọ́ọ̀mù ni. omi kọ́sítọ́ọ̀mù. omi kọ́sítọ́ọ̀mù. omi kọ́sítọ́ọ̀mù. wọ́n máa wọ̀ṣọ bíi gírínì rẹ́ẹ̀dì ní fìlà. ni wọ́n dàyàn jù lórí omi wọ́n wá já wọn kalẹ̀ lórí omi ọ̀hún náà àti gbogbo ọjà tí wọ́n ń gbé bọ̀ lórí omi ọ̀hún tó jẹ́ bíi bullet proof ni wọ́n ti já ọjà kalẹ̀ màmí wà tó sì gbé yín lọ. omi àwọn omi sórí omi custom ìmúra wọn yàtọ̀ sí ti bí. bóun náà ṣe wọ́n mú òye. wọ́n mọ ìfìlà wọn rẹ́ẹ̀dì aṣọ ọrùn wọn green ṣòkòtò black omi custom wọ́n wà wọ búùtù raincoat. wọ́n wọ́ sọ̀wọ́ raincoat rainboot lọ́wọ́ wọ́n dé fìlà rẹ́ẹ̀dì láìsí èṣù wọ́n wọ̀ sọ green láìsí lásìmọ́ wọ́n wọ̀ sọ̀kòtò black láìsí wo tí wọ́n fẹ́ jẹ́ kí omi gbé wa tàwọn generation rẹ lọ òbí olórí ibú tó ń bá mi sọ kọkàn mi o àmọ́ sórí owó ìfẹ́ ọjà mọ́ owó olówó tí mo gbà bá mi yàtí àti ọba fẹ́ jẹ́ kí
èṣù lu èmi àti ẹ̀ pọ̀. wo bí mo ṣe pé èmi délé tí wọ́n sọ fún mi pé ó ṣẹlẹ̀ báyìí mo wá mú fóònù mo wá pe Mr. Harrison. Mr. èèbò tí ọba wọn lòdù ọjà tá a rajà lọ́wọ́ ẹ̀. ìwọ pé èèbò. Harrison wà ní yọ the chipper is not come me ní yàyà ọmọ pé èèbò tí ọba ti yẹ̀yàn yà lèèyàn fi yẹn ju ẹ̀ wọ́n pè yà èmi ń ṣe yà ọ̀nà ẹ̀dá àdàdúwé wọ́n kọ́kọ́ ní epo tán wọ́n yà wọ́n rí epo. báyọ̀ bẹ́ẹ̀ ọkọ̀ èrò yín náà bá mi sọ nǹkan mi mọ́ sórí owó mi gangan tó gbà lọ́wọ́ mi tí mo fẹ́ dá padà fún olówó ohun gangan ni kò fi bíbẹ̀ pọ̀ àwọn aládùúgbò lè sọ pé àwọn ò ní gbóhùn àwọn aládùúgbò mi àti ẹlẹ́yìn. mari má ṣe báyìí. kí mo ṣe báyìí. wo bí ènìyàn fariwo ìfẹ́ kẹ́ mọ̀ oríire wá ti dé. Mr. ẹ̀rí sí ti òfò tó ń sọ kiri léwu a ní ìfẹ́ mọ́ sójú wà fẹ́ kí wèrè ó dà kó fẹ́ rí wèrè gidi lóòótọ́. sẹ́rà ọmọ wa bàbá. wèrè ló pè mí ní wèrè ló pè ó tiẹ̀ tún lé ohun lójú oorun lọ́sàn-án gan nígbà tó jẹ mí ní owó ọkàn sì ń balẹ̀ kánkówó mi. ọjà jẹ́ kí n sùn jẹ́ kó o rẹ̀ fún mi ní ìdáwó rẹ̀ padà. àwọn ò ní fẹ́ ọlọ́run ní jẹ́ ológun tó fi dodo òun lójú. ọlọ́run ní fẹ́ jẹ́ ológun. ọmọ mi tó bá kówó fún mi wàhálà ó ṣẹlẹ̀ níbí tí ó bá kówó fún mi àwọn alẹ́ wọ́n tẹ̀ tí ń gbóhùn mi àti ẹ̀tẹ́lẹ̀ wọ́n jọ làwà pọ̀ lẹ́ni ní ọ̀sán yìí bá ń kówó mi ó rò pé mo bọ́ ṣe tí n bá bọ́ra mi sí òwò àkọ́dí èmi ìtì ìfẹ́ mari sọ̀bọ̀ lè bá mi fẹ́ jáde sọ̀bọ̀ lè bá mi fẹ́ jáde bá kówó síbẹ̀ ṣọ́ọ̀bù ẹsẹ̀ kúndàgọ́jì yóò síbẹ̀ ṣọ́ọ̀bù ayò ọlọ́pàá ni gbèsè wọn rè mo ti dáràn mo ta tẹ́tẹ́ dáràn o owó àǹtí aláǹtí yé owó operation àǹtí mi mo ti dáràn mo ti jẹ gbèsè mo dáràn yé báwo ṣe fẹ́ ṣe báyìí yé ọmọ mo ti dáràn tèmi ta yé. oríṣiríṣi aṣọ oríṣiríṣi ìwà ló bẹ̀ wá. àǹtí mi kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan. yẹríǹgì yín kọ́ lójú eris. kò ní ìdíjàre ṣe bọ́ síbítù là ń lọ. kò ní ìṣe bẹ́rẹ̀ àlá ń lọ ni. ẹ jẹ́ wọlé lọ́kẹ́ lọ wo jẹ́rìsì yẹríǹgì chain then perfume tí mo rà fún yín yẹn mo ní kẹ́ ẹ spray sára kẹ́ ẹ smell nice ẹ jọ. Yes, who is that? Ẹni. Wàhálà o. Táíwò kan. Yóò rí Táíwò kò send anything. Kò tí send o sí. Kò lè send ẹ̀. Kí ló dé? Kò lè send ẹ̀ sísá mi. Kí ló ṣẹlẹ̀? Àbí ò lè send ẹ̀. Táíwò ti lọ fi owó. Ó lóun fowó ta kíní ẹ̀yìn. Sokún di méjì kan. I don't understand. Táíwò ti lọ fowó ta tẹ́tẹ́ o. Ó ṣe kí ni? Ó ti fowó ta tẹ́tẹ́. Àǹtí mi. Ẹ jókòó, calm down. Àǹtí mi. Sister me, stop it now. Sister me. Adayo. Àǹtí mi. Àríṣe. Díje gbèsè báyìí kí lè tó ń ṣe báyìí fún mi torí ọ̀rọ̀ mọ̀ pa rẹ̀ torí ọ̀rọ̀ owó. Àríṣe. Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ká wá àlùbọ́sà ká fi sí mi ó máa jí. Mi ò lálùbọ́sà lọ́pọ̀ mi ìjákùn báyìí. Àríṣe sàmú mo fẹ́ pè báyìí tá mo fẹ́ pè. Kò lọ́jú. Ṣé kìí ṣe torí owó tẹ́ ìfẹ́ fún mi? Àwọn gbèsè ẹni tó fi dákú. Èso òun bóyá ó kàn jápọ̀ ní ọkọ̀ ìsídẹ́ǹtì ní ọkọ̀ mi ìdákú báyìí. Àríṣe. Ẹ wo owó fún mi láyé ètò tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ ìgbà tí ẹ bá ti rí owó yẹn ní kẹ́ fún mi. Ọlọ́run bá mi fún ọ lọ́nà àfihàn Ọlọ́run bá mi wọ́n á jí lágbára Ọlọ́run ẹ̀gbọ́n ẹ fọkàn yín balẹ̀ ẹ ṣé o. Ẹ̀yin náà àwọn náà tó ti fi mí lẹ̀ lọ mo ti dáràn tá mo fẹ́ pè fọwọ́ rẹ báyìí torí Ọlọ́run. Àríṣe
Àríṣe ọmọ kó dàpọ̀ bóyá ọmọ gbọmọ bí àtòrí wúmọ̀ yẹn tó wá ló ṣe díbọ́. Àríṣe àjàmú wa o sájàmú ló fẹ́ ní àbíbíà Àríṣe kò sẹ́ni bọ́dí ìbímọ sájàmú ló fẹ́ ní àbíbíà. Bíà ó ti lọ sógbé nǹkan kan bí wọn ṣé bíà ní àbájámú. Bíà méjì kí mi ṣe ẹ̀pọ̀. Torí bí mo lọ ń jẹ nǹkan gbà mọ́ dákú èmi ò pé dákú máa ń fún yàn ní far distance o. Ọlọ ibi tó jìn tó tó wà. Mo kọjá ìlú ọ̀dọ̀ wa. Lésù dákú. Ẹ̀yin pọ́n bínú Àríṣe kí ni nǹkan tó fà tó fi dákú láàrin mi àti ẹ̀kú séyàn kankan bí. Ṣé o mọ̀ pé inú ilé ń bí ni mo wà mo ń gbọ́ tí wọ́n fẹ́ máa pariwo ń ta. Sọ wá rí àwọn lórí ibú tìbí tí mo kówó fún náà àtàná ni mo ti gbọ́ báyìí ní ṣùgbọ́n kò ṣeé sọ ń lé. So nígbà wá tó fẹ́ gbé wàhálà àti èdè máa ní kọ́ mọ́ di méjì wọ́n wò pé ó kì í. Níṣòro máa ń dànù mi rú bá nu ìṣòro lọ gbọ́. Irọ́ àwọn tí mo kówó fún ibi tí a kówó sí ọ̀là náà. Kíni ṣé wà tó fẹ́ dákú ni wọ́n mọ̀ tó dákú. Àríṣe mọ́ bínú. Irọ́ ìjì náà bobi mo sì dákú sí náà ni mo mọ̀ wọ̀rí ìwọ jẹ́ kí mi dákú. Dákú fún mi. Tó bá di ojú lórí ibú rìn ọlọ́mọ jẹ́ kó di tó fi sọdá. O fi owó tó yá lọ́wọ́ mi. O fi ṣe sógúndogójì. Irọ́ jẹ́ sọ fún mi. Àríṣe kí ló dé tó mọ́ fún mi. Wọ́n ń jà para wa bí a para wa. Kí ló dé tó mọ́ kí ló wà níbẹ̀? Ojú kòkòrò rẹ ti pọ̀ jù. Àríṣe orí nǹkan ikọ́ ọlẹ́ náà ti dán. Irọ́ ṣe tó fún mi mo rò pé bẹ́ẹ̀ náà ni ó ṣe tó jáde ni èmi àmọ́ pé kò ní tó. Ìgbà tó mọ̀ báyìí ọba tí mo ti sógúndogójì ó ní iye tó mọ̀ gbà ń bẹ̀. Kí ló dé tó ń ṣe báyìí máa sọ̀kò kiri àdúgbò kọ́kọ́dá yìí sì dáa níbo ọ̀tọ̀ ìrònú kọ́kọ́dá yìí. Ọmọ pa kọ́kọ́dá yìí kiri níbo tó ti rà láǹgbà pa ó dá ní ìsìn ọlá àwọn tí mo gbowó lọ́wọ́ ní ìsìn ìbò ní kí ní ìsọpọ̀ ìṣẹ̀lẹ̀ fún owó tí mo gbà. Sọ fún ọ pé mo ti kú. O ti kú ó kúkú lọ́wọ́ mi lẹ́nu. Mari. Àríṣe lẹ́yìn ó fi ṣe sógúndogójì ẹ̀mí èmi àti ẹ yóò jọ bọ́ lórí ara wa bí èmi tí o bá fún mi ní owó mi ó fi ṣe sógúndogójì jẹ́ ìgbàfẹ́ lájẹ́ ọmọ pé gba ẹ̀mí rẹ̀ ń bí bóyá ó padà kápá ọkọ̀. Ọkọ̀ fún mi, mo wá yá owó wá lọ kúrò mi sí ìsírẹ́sì lọ kúrò mi sá lọ, kí ni kí n sọ fún mi lọ́wọ́. Ọ̀rọ̀ mi jọ bí òwe, ó jọ bí òwe. Ó dàbí wípé bẹ́ẹ̀ni méjì bá ń dùfẹ́, èèyàn kan ló máa gbáfẹ́. Ẹni máa kú pàdé ẹni máa pa, ẹni máa pa pàdé ẹni máa kú ni. Ọ̀rọ̀ ìgbẹ́nu tán. Ọ̀rọ̀ ìgbẹ́nu tán. Oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ. Oríṣiríṣi ìwà ló. Àbújú mi lórí rí kúrì. Ó gbẹ́nu tán. Ó sogún dógójì. Ó ti wọlé báyìí. Ìṣirò balance bó ẹ̀ wá gbà mí ni. Ayọ̀ ọlọ́pàá ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayọ̀ ọlọ́pàá. Síbẹ̀sì ló gba ayé kan ló gbẹ́lú kan ló gba ayé kan. Torí ẹni tó gbọ́n la ṣe dẹ́ni tó gọ̀. Hello agent. Torí ẹni tó gọ̀. Àtàárọ̀ ni mo tiẹ̀ ti ń gbìyànjú láti ẹ̀ ti wọlé sínú app mi. Nígbà tí mo wá wọlé sínú ibẹ̀ ní ìsìn mo wá rí pé ìṣirò balance ni mo wà mo wá pé ìṣirò balance bó lẹ́rú iye tó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo sì ti wò
kí n tiẹ̀ ti withdraw kí n sanwó àwọn owó olówó tí mo fẹ́ san. Odò ló ń gbé wá. Ẹ wò ẹ jẹ́ ń jẹ́wọ́ fún yín. A ti sún o. Ẹni pé. Ẹ gbàgbé everybody ti sún. All of us don fun. A ti sún. Ìjẹ́wọ́ fún yín àti lánà. Ẹ gbàgbé mi kọ́ wà mí báyìí mo ronú tèmi lọ́wọ́ ni. A ti sún ìdánilànà. Àfìgbà tẹ́ kó bá mi pọ́n. Ayé mi o. Let me say this, abeg. Hello? Since if I dey here, they take my own. Ó jáde dànù lórí nǹkan tó líọ̀ mi wọ̀. Bó mo sì fẹ́ ṣòwò olówó, bó mo sì fẹ́ ṣègbéyàwó torí Ọlọ́run. Ayé mi tako. Mo rọrùn. Àfi kí n ya kúlẹ̀ dé kúkú tó dé. Ẹ̀sìn dé. Ó sogúndógójì o. Nígbà tí mọ́tò tó rè kó aṣọ tó kú Kaduna tó wá fẹ́ gbẹnu lé mọ́ kúá ṣé ní tó ṣẹlẹ̀ àbó ti dé Kubwa. Àbí Gwagwalada. Situation tó máa ṣẹlẹ̀ Gwagwalada náà o. Kò ṣe bẹ́ẹ̀ mi pẹ̀lẹ́. Ó tiẹ̀ tó jù bẹ́ẹ̀ gan lọ. Ìyá mi. Bàbá. Àǹtí mi. Wo tó mí nínú nǹkan yìí àti tí kò mí Ọlọ́run ní fọwọ́ bàjẹ́. Àmín. Ojú mi máa rí tó. Wọ́n ní sẹ́ńbẹ̀ ní ìsìn ẹ̀ka tó bá ṣẹlẹ̀ fún wa ni àbí ẹ̀wọ̀n ni ó ṣe ẹ̀tí ní ìyá yín ẹ̀rí bàbá yín ẹ̀rẹ́ ti yín sáàrò owó tiwa ni. Sájà àti ẹ̀ ní sùúrù fún ẹ gbọ́ bó ló ṣe jẹ́. Sùúrù náà là ní o ọ̀yàn fẹ́ sọ ní tí gbogbo ẹ̀ tó forí sọ ni. Kí ló wá dé ẹ̀wọ̀n àmọ́ ọ̀nà ẹ̀kọ́ kan wá dà pọ̀ gbogbo ìtẹ̀sẹ̀ yàtọ̀ ni o yàtọ̀ gbogbo ìtẹ̀sẹ̀ o. Jẹ́ àti ẹ̀gbọ́n bí tó fẹ́ forí ọ̀rọ̀ ngún mọ́ ń gbọ́ ìwọ náà gé pété. Ẹ ṣe ìyá mi Ọlọ́run ní dáṣẹ yín. Àmín. Ẹ fàdúrà lẹ̀ ẹni kan tún tọ́jú ẹgbẹ́ ń kò. Ìwọ náà gé pété kí ni tó ṣẹlẹ̀. Ó máa sọ ẹ ní sùúrù. Ṣé rí pé bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ gan mo ní láàgùn díẹ̀díẹ̀ láti nù. BP inú. Ìyẹn ni pé mi ò wá òkè dáadáa but mo kàn ní láti explain situation yẹn fún yín so that kẹ́lẹ́ bá mọ̀ pé mi ò ní hanky panky kankan nínú. Àǹtí. Bẹ́ẹ̀ bá fẹ́ ráàyè ayé tó fẹ́ ṣòfò ẹ má pè àti olórí burúkú kankan sẹ́mi àti yín fámìlì ni. Àlẹ́wọ̀n náà sọ tó ọkọ̀ mọ́ kí ló dé tẹ̀ yín ni bí bàtà ẹ̀fẹ́ bílẹ̀ mi àti yín. Ẹ ṣe rí mo kàn fẹ́ jẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹjọ́ ẹ calm down kò ń ṣe pé. Kò ní dàbí ẹlẹ́yà calm down. Wo ní sùúrù tèmi ni ọmọ wo. Ní kan sọ bí tó wọ́n wà fún mi. Bá bọ̀ náà ní orí sọ náà sọ tó sọ jàre. Ṣé rí tí n bá ti wá ń sọ̀rọ̀ lọ ẹjọ́ tẹ́ bá ti rí pé mò ń mí kanlẹ̀ ẹ tètè bá mi order fún blood tonic ẹ̀jẹ̀ máa lọ lára mi. Ṣé rí owó yín owó tí yẹn. 150,000. Àti 130 tèmi náà kí wọ́n mọ̀ sí. Irin náà ló fẹ́ sọ pé ó wà lẹ́gbẹ̀ẹ́ kan. Ó ti gbọ́. Àti tiwọn. Ọlọ́run má jẹ́ ká bọ́ lórí burúkú. Àmì o lọ́rọ̀ wà tí wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ẹ fẹ́ rí wèrè. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Ẹjọ́ sọ̀rọ̀. Mo gbọ́ bàbá mi. Ṣé rí Líàdí? Òun ló wá bá mi nínú ilé. Ẹ dákun òwú bí Líàdí tá ń Líàdí. Agent ni. Agent o. Ẹ̀rọ tó ní ṣọ́ọ̀bù títì tí mo fi lé rẹ́ǹtì. Ìyẹn kọ́. Èwo tó wà ní. Ìyẹn kọ́. Ṣé rí Ṣé mo ti wé agent? Líàdí ló lé ọ̀mí. Líàdí lé ọ̀mí wọnú kíní yẹn. Wọnú kíní yẹn ni. Ẹ dúró. Kọ́mọ tẹ̀jẹ̀ tí mò ń rò. Kò tí ẹ gbọ́dọ̀ jẹ́yùn. Sí èsè sógúndógójì. Ìyẹn kọ́. Àdúpẹ́ àpò oríire ó ní èsì. Ìyẹn gbọ́ ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ ṣùgbọ́n ìyẹn kọ́. Àti dúpẹ́ torí ìyún ló le jù. Ẹ kàn sọ òun ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi délé tán. Ṣé wá rí owó ti tèmi gangan 5,500,000. Àbí báwo ni bíbí? 5 million. Náà mo fi sọ pé owó tiẹ̀ pọ̀ tí wá kéré ẹgbẹ́ kan lọ́wọ́ wọlé oko bóde ṣé wà mọ́ bí tó bá wà kó sí mi. Bẹ́ẹ̀ kọ́. Ṣé àdìmọ́ sí wá kówó yẹn fún Líàdí? Mo rò pé kówó yẹn lè bá pọ̀
mo wá mú 150 tiyín àti 130 títí ẹ̀ mo ṣe owó yẹn ní conjunction mo join it together. ìṣẹ́wọ̀. owó yẹn ní conjunction mo join it together ẹ ní sùúrù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tán ẹ má pọ̀lọ́pàá ẹ jẹ́ kí n sọ̀rọ̀. èmi ò bọ́lọ́ èmi ọmọ ọlọ́pàá rí sixteen Fuad mo fẹ́ pè lábẹ́ bíríìjì wo. ẹ ní sùúrù ẹ má pè 17 Fuad ẹjọ́. ẹ pè Saheed ẹsẹ̀ toró ti pẹ́ tẹ́lẹ̀. ẹ pè Saheed ẹsẹ̀. àwọn ẹja tí ń bẹ ní àṣejì rẹ̀ wọ́n ti jẹun ti pẹ́. ẹ má jẹ́ èmi ò gbọ́ kankan. ẹ ní sùúrù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yẹn tán tí n bá sọ tán ẹ rí pé kódà ẹ má pìtì mi ẹ má tí n bá parí ẹ. ṣé èso nìkan ni ìyá rẹ̀ bí sẹ́bẹ̀jì ń bẹ́nu ọmọ ìyá rẹ̀ torí eléyìí ti lọ o. àní kí ló ṣẹlẹ̀ pàtó ẹ sọ pàtó ni. tẹ ní sùúrù tí n bá lọ mo travel out ni mo tún padà bọ̀. kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣẹlẹ̀ sówó wa. mo ṣe wá kó owó yẹn tí mo ṣe kó fún ilé àdìtàn so with the hope pé ìgbà tó dẹ̀ ti sọ fún mi pé owó yẹn pé ó máa pọ̀ sí. nílọ́pọ̀. so but ṣé kẹjá àti owó tí wàá lọ mọ ẹsọ tó ṣẹlẹ̀. so ẹ wá mọ nǹkan tó bá ṣẹlẹ̀ ṣe iye tí mo ná lọ hospital gan bí mo ṣe wá kó tó di pé àbí báwo ni bébí mi kò ṣòro kékeré. kí ló wá ṣẹlẹ̀ sówó ti wá. ṣe rí mo ti gba ẹ̀jẹ̀ mo ti gba omi tó lè lò jẹ́ kí n lè ní stamina báyìí torí gbẹ́dì mi. àbí kí ló ṣẹlẹ̀ pẹ̀lú owó ti wá. òun náà ni mo fẹ́ sọ. ibo lówó ti wá wà. òun náà ni mo fẹ́ tètè ṣe. òun náà ni mo wá fẹ́ sọ. ṣé wá rí bí mo ṣe wá da owó yẹn sílé àdìbà yìí with you hope pé owó mi máa jáde padà. ṣé wá rí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tí gbogbo everything tó ṣáà lọ bó ṣe lọ mo wá padà discover pé owó yẹn lọ. owó yẹn padà lọ. bí mo ṣe gbọ́ bá ẹ má pọ̀ ọlọ́pàá sẹ́ ẹ̀. alẹ́ yìí mo ní ṣé mo sọ fún ọ pé mo ọlọ́pàá rí jẹ́ ń pe yín ikú lí tàbí lójú àgbà. kí náà fẹ́ ṣe. sórí láti bí orí ọ̀kadà báyìí wọ́n ti fi ṣòkòtò wọ̀ wọ́n wà máa wọ́ ọ lọ ọ̀kadà làwọn ogun nígbà tó bá fi dé àṣejì rẹ̀ orí ó ti kó lọ́rùn. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé. àwọn owó àwọn ọ̀rẹ́ mi ọmọ ìyá ni wà títa ni tó o bá lọ́kọ mọ́ nílé ayé wà láì ní fi ọṣẹ sàárà ni. ẹ jẹ́ sọ kí ni kò fi ṣe. nǹkan tẹ́ fẹ́ ṣe mọ́dà case ló máa fi gbé yín tí mo bá ṣe bá kú mọ́ yín lọ́wọ́. ta ló rẹ̀ ṣe rí ọ̀rọ̀ yóò wá pariwo ikú ìyẹn yá jẹ̀sìn. ẹjọ mo sọ ní bọ́bẹ̀ ní bọ́bẹ̀ àní ọjọ́ kíkẹ́ náà kọ́ tó wà ní pé kọ́sítọ́mà náà lọ fẹ́ wọlé bó ṣe ṣe nu wà ní. bí mo ṣe gbọ́ pọnpọn náà ni mo sáré ń jábọ̀. ọgbọ́n pọnpọn ń jábọ̀ tó ọjà gbèrè ń dọ́lọ́ ń já. nǹkan kan tí mo lè fi ẹ̀pẹ́ ni pé àti tó bá lè gba express tó bá ti gbà fún mi pé láti jọ ń wọlé tàjọ́ ń wọlé tàjọ́ ń gbé mo ti ṣe bí mi tó bá ti kálẹ̀. ẹ jẹ́ ẹ fún mi ní ọrùn. kí yorùbá yẹn máa sọ wípé kí ni fóònù nọ́mbà òun fẹ́ fẹ́ mi. ọjọ́ lápẹ́. ọjọ́ lápẹ́ wọn. ó ní ẹlẹ́yìn wọn. everybody wá jayé náà ni ṣebí oní gbọ́kùnrin sẹ́gbẹ̀ẹ́. kò sí èsì tí mo ní dàwọ̀ ìdálára tí kò rẹ̀ rí bí ìtọ́ máa dáhùn. ṣé ẹ gbọ́ pé mo ń pè yín látàárọ̀ bàmà ẹ̀ dáhùn. má lẹ́ ń pè é àwọn obìnrin ládé ń ṣiṣẹ́ ń dìgbà. ṣé ìwọ kọ́ máa ń yàsẹ́ gbà. ẹsẹ̀ rí ọ̀dà o. ní ìrójú ti ẹ rí o. àwọn ṣe é gbà sí ìgbà tí. owó tèmi ọ̀gbọ́dọ̀ dé ní bó ti wọ ṣe ààrẹ o ilé èèyàn má ṣe wúkọ̀ má gbowó mi lọ. àṣẹ gan ni. ọ̀gá mi má ẹ̀ anything so ti yé yín mo tó ń gba pos wà lọ́dọ̀ wa bí. ojú ọlábí àti bọ́lá ti tó wọ́n fi ta àwọn ṣọlá yìí. kì í ṣe pé àwọn méjèèjì kì í ṣe pé owó kankan ló pa wọ́n pọ̀. owó wo ẹlòmíì lè pààyàn nítorí ọkùnrin tí ò ní béèrè owó. mi ò gbé o ìkà náà sì gbé tó lẹ́sàn-án o. sọ̀rọ̀ rí pé mò ń hànú sí ẹni. ẹ̀tẹ́ bá wá hànú èmi mọ́ra bèbí fún yín gbà kéèké. nínú ẹgbẹ́ owó oṣù lórí àwọn òṣìṣẹ́. wọ́n yọ owó orí. ìní èèmọ̀ ìgbádùn gbogbo owó òun èèmọ̀ fi ṣèfàájì. kí tó bá tilẹ̀ mú Ẹniọlá Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ fọ́lọ́ ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n fọ́lọ́ ara wọn kàn sọ pé àìwò ní Bobrisky. wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. fáìtà èmi ni kò sọ. fọ́pọ̀ tèmi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn
ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. ọwọ́ ọwọ́ mi ò tó máa fi gbọ̀ngàn fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ̀wọ́n gbọ́ over 1.5 2.2 gbogbo first year gbogbo mo mọ̀ first red card. máa ń kárí kò ṣe dáadáa ibi tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹni tí ó lọ ń gba instrumental. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag inú ọkàn kan náà ìyẹn lè ní àtọ́ bá jí wọ́n máa mú ẹ wáì kí ló ní kọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọ̀bá tètè wà kó rìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ọ̀hún ṣèṣe kọjá. Síbẹ̀ trouble ayò ọlọ́pọ́n ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayò ọlọ́pọ́n ọ̀rọ̀ mi jẹ́ bí òwe ó jẹ́ bí òwe ó dàbí wípé bẹ́ẹ̀ni méjì bá ń dùfẹ́ èèyàn kan ló máa gbáfẹ́ ẹni máa kú pàdé ẹni máa pa ẹni máa pa pàdé ẹni máa kú ni ọ̀rọ̀ ìgbẹ́nu tán ọ̀rọ̀ ìgbẹ́nu tán oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ oríṣiríṣi ìwà ló bẹ̀rù ayé ó gbẹ́nu tán ó sogún dógójì o síbẹ̀ trouble ó sogún dógójì o síbẹ̀ trouble ayò ọlọ́pọ́n ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayò ọlọ́pọ́n síbẹ̀ sì ló gbáyé kan ló pẹ̀lú kan ló gbáyé kan torí ẹni tó gbọ́n la ṣe dẹ́ni tó gọ̀ o torí ẹni tó gọ̀ la ṣe dẹ́ni tó gbọ́n ọgbọ̀ngbọ́n ni ọgbọ̀ngbọ́n la fi ń tọmọdé gbàwẹ̀ ọgbọ̀ngbọ́n.